fine. Ọjọ́ Bóyá ẹni tí máa fi represent kílẹ̀ sọ. láìkan lè fún. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Ìbàdàn ń sà. Ẹ ti máa rì. Rárá mo ṣe ń sùn. Are you sure? Yes sir. Ẹ lè ṣe 360 kárí jù. Okay. Aláùdà, olúpẹpẹ, àjàpẹpẹ, kákákáká lójú ojúlé, ìwómi ẹ̀yẹ sódò òkè, onílé kéwú, àjàmọ́dì òkè. Ẹ máa ranjú ní comment section o, ẹ má fèsì iwájú yín o. Ẹ máa ranjú o. Ẹ máa ranjú ní comment section, ẹ má fèsì iwájú yín, ẹ máa ranjú. Ìbẹ́ ìnáwó wa bá ń bí. Rédèrèdè. Ọba o. Ṣé ọmọ Ìbàdàn lẹ́yìn ni? Rárá mo pé Ìbàdàn rẹ̀. Ẹ ṣọ́ ọ̀pẹ ẹ̀ tí ì ní ọkọ rárá. Mo ò ní rárá. Ẹ ti tọ́mọ ọdún mélòó bẹ́ẹ̀ ṣe wà? Ọmọ 23 years. Nílẹ̀ pé Ọmọ 23 years. òbó ti gbó. Sá. Òbó ti gbó sẹ́. Rárá sá o. So ṣé àlejò máa fẹ́ ra? Mo ti gbọ́. Ẹ ti yóò fẹ́ tẹ́lẹ̀. Níbi tí yóò fẹ́. Níbi tí yóò fẹ́ ọ̀rẹ́ ìdí tẹ́lẹ̀ kò tiẹ̀ jẹun mọ́. Má jẹun. Kábíyèsí lẹ́kùn máa rà. Ok, ẹ ti láìkì mi tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ sà, mo tó ti pẹ́ tí mo ti láìkì mi gan, ó ti pẹ́ gan. Atọ́dún mẹ́rin tẹ́ ti ń wò mí. Ó ti pẹ́ o, wàhálà ẹ̀. Ó ti bá lọ bí 2 years báyìí. Mo máa ń comment sí gbogbo post yín. Mo máa ń send request but ẹ kì í reply. Wow. Ìyàwó rẹ̀. I love everything about you. Wow, thank you so much. I love you too. Ọmọ rẹ̀. But ẹ̀yin ọmọge níbo lẹ́yìn wà nígbà tí bàbá ń wá ya. Baby Gonski interview ìyàwó yẹn bóyá máa gbà wọlé bí àwọn ò ní gbà wọlé. Okay. Ṣé lóòótọ́ lẹ láìkí ọba abẹ́ ń ṣeré? Parọ́ náà. Ṣé tó bá fẹ́ fẹ́ yín nísìnyí ṣe rẹ́dì láti fọkàn? Mo ti rẹ́dì láti ṣe ìyàwó. Ẹ ṣọ́. Mo sọ. But the way tó bá ṣe máa ń fẹ́ yàwó, wọ́n lè fẹ́ yín sí Ìbàdàn nísìnyí kọ́ máa bẹ́ẹ̀ 6 months o, ṣó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀? Ó tẹ́ mi lọ́rùn. Ẹ̀ẹ́dẹ̀ níyàn àlè. Rárá, ojú kan là dá mi mú. Iṣẹ́ wo lẹ ń ṣe nísìnyí? Kọ́pà ní also content creator, also makeup artist. But later, like after when you finish your service, what will you like to do? Like share? Anything, something back to. So I'm a communication student. So classes here, maybe radio station or TV station. So irú iṣẹ́ wo would you like? What job would you like? Yes. Sorry? Pastor. Mi ò gbọ́ o. Starter. News. Oh, Only okay. news. Àwọn tó ń ka news. Okay. Only. But are you sure about you coping with Oba? Are you sure? Very sure. Oba lè má wálé 6 months, 1 year o. No problem. Ṣé tá a bá sọ pé kẹ́ búra lẹ́yìn ẹ lè búra? Mo lè do anything tó bá ti fẹ́, mo ready láti ṣe. Mo like wọn pẹ́. Oògùn. Ọwọ́ mi bọ̀ o.
àwọn ọkùnrin tó wà ní comment section wọn máa ń ranjú wípé ọba Solomon wọ lọ́lọ́ nìkan sílẹ̀ ọwọ́ mi pa o. tá a bá bẹ̀rẹ̀ sí fẹ́ra bá dé ló lè máa fún mi lóṣù. ọba èló lẹ fẹ́. níbo lẹ ti fẹ́ rówó iṣẹ́ tí ṣiṣẹ́ ni. wọ́n ní máa wà because èmo fẹ́ yín ẹ̀yin kọ́lẹ́ fẹ́ mi. ẹ fẹ́ fẹ́ mi. mo fẹ́ yín fẹ́ gbé yín ní ọkọ ni. Odidi ọba. Ìyá Joshua dà. Òun náà ni mo fẹ́ ṣe pé ìyá Joshua dà ṣé ń gbọ́ báyìí. Ọba sọ pé ọba ìyá Joshua dà. Come now. Mo ti kọ́ sí o pé ọba ń pè wọ́n ní sísí. O fẹ́ gbé kábíyèsí tán yẹnyẹn mo kí gbogbo ilé o. Ẹ kálẹ̀ ọba. Àfà. Sá. Bá mi yí arábìnrin wò ṣé wàá mú mi ṣeré ní àbò serious. No, I think she's serious. Ìrètí mo rí. Very seriousness lára ẹ̀. Ìrètí mo rí pé ó nífẹ̀ẹ́ yín ní tòótọ́ ṣùgbọ́n pé bóyá fífẹ́ ra yẹn àbí pé ó lè fún yín lóhùn yẹn ojú òun ò jọ ẹni tó lówó lọ́wọ́ jọ. Àfà. Ìyàwó náà lọ bí báyìí. Bó ṣe wà ó nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n nǹkan tó lè ṣẹlẹ̀ báyìí a fi máa mọ̀ bóyá tòótọ́. Kí la fa sọ? Kí la fa sọ mi ìdán wọn dáadáa wà láì. Ó ní kí sẹ́dà kan nọ́mbà mi sẹ́. Yéè olùpẹpẹ. Jẹ́ ṣí kámẹ́rà kí n sọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fọ́lọ̀ ìyàwó ọba tuntun yìí o. First boss ìyẹn ni máa fi mọ̀ wípé yes women business máa dẹ̀ jẹ́ kí máa ti fọ́n bù mí. Èlò lẹ́fẹ̀ẹ́ fún mi. Ọba ṣe máa manage 5K. Èlò. Ọba ṣó ń dá padà. Jẹ́ wọ́n kí nǹkan tí mo sọ lórí bẹ̀ báyìí. 5K. Olùfẹ́ fi ṣe ọba ó fẹ́ 5,000 gbé ọba tán 5,000 ó ga ọ. Bí 500,000 ló fẹ́ sọ. Ẹ má rọ̀ sí ya ṣé 5,000 kéré nínú owó ni. Ẹ má quotation by a woman now. What is the meaning of all this? Mi ò máa like kí ẹ máa quotation by a woman. I don't want it. Please. Oye tó ní ló sọ yẹn. Ìwúdó máa fún mi ní 5,000 àbí? Bẹ́ẹ̀ sà. Ó dẹ̀ ṣúọ̀ fún ẹ. Ẹ má wọrí, a máa sọ̀rọ̀ ní tiẹ̀ mọ́ ọba ẹ má yẹ kẹ́nìbọ̀dì dá sáàrin wa. Ọba ẹ pè àkáǹtì 30-40. No. Nẹ́tíwọ́ọ̀kì Zenith Bank kò dẹ̀ dáa. Ọba ẹ má dá sí wọn, ẹ yẹ kó wà láàrin àti yín nìkan. Ẹ̀bọ̀ kọ́ bá pe àkáǹtì wọn nísìnyí. Ó ní Zenith Bank kò dáa. Ṣé ń gbọ́ mi? Ẹ má wọrí, ó wà láàrin àtọ̀ba. Wait now. So wọ́n sọ ẹ́ sí wait. Ṣé o fẹ́ kájọ jẹ́ boyfriend and girlfriend ni àbí kí irú relationship wo ló ń wá gangan? Mo fẹ́ kí ẹ fẹ́ mi sílẹ̀ gbogbogbò gẹ́gẹ́ bí ìyàwó kí n bí ọkùnrin àbíró kí n lóbìnrin àbíró fún yín. Lórí 5,000 yìí náà. Àfà àfà ẹni sùúrù ẹ wá o àfà máa já yín dànù ọdún sẹ́yìn. Yes, Larry mute. Larry mute. Ọba ẹ jẹ́ kí n sọ̀rọ̀ 5,000 naira tó bá ṣọ́ fún àfà con credit mi ní 10K ṣebí 5,000 naira kéré ní con credit mi ní 10K. O dẹ̀ ti dínra ẹ lọ́dọ̀ mi mo ti sọ pé máa fún ẹ 20,000. Ó yá ẹ sẹ́ndì 30K tó bá ṣọ́ fún yín kí má mọ̀ kó lówó nìyẹn ẹ sẹ́ndì. Mi ì náà rówó báyìí. Àfà. Yes sir.
mi ò like tí bá báyọ̀ mi sọ̀rọ̀ kí n máa dá sí wa. ẹ wá bínú. ọmọ yẹn mo fẹ́ kẹ́ wo pé ọmọ yẹn ọmọ kékeré ni ok kí irú àwọn sẹ́ẹ̀tì ẹ tó lè sọ pé òun fẹ́ fún ọkùnrin ní 5,000 àwọn sẹ́ẹ̀tì ẹ olóṣèlú náà ń ṣe kiri náà ṣùgbọ́n oye tó ní ló sọ yẹn and I appreciate it very well ok but nǹkan tèmi ti ń wò nísìnyí wípé ṣé lóòótọ́ àti lódodo ló fẹ́ fẹ́ mi. lóòótọ́ àti lódodo ní mo fi ọlọ́run ọba mo fi ṣe ẹlẹ́rìí mo fi àwọn tó ní ayé mo fi ṣe ẹlẹ́rìí mo fi ti sallallahu alaikum wasalam mo fi ṣe ẹlẹ́rìí ọba mo fẹ́ fẹ́ yín. okay now tó bá ṣẹlẹ̀ pé mo gbà láti fẹ́ ṣé mo lè fẹ́ ìyàwó lé ẹ. hello ibi tí wà ní. ọba ṣé mo lè fẹ́ ìyàwó lé ẹ. rárá mo ò fẹ́ ẹ wo ẹ fẹ́ kò sí wàhálà pé mo láìkì yín náà ní ìdẹ̀fẹ́ kẹ́ ẹ lọ so ẹ fẹ́. mo lè fẹ́ ìyàwó lé ẹ. bẹ́ẹ̀ sà ẹ má wọrí ẹ fẹ́. kí ni lẹ́wìí ṣe tí wọ́n sọ pé kí ni ló gbéyàn síta ni. àwọn tiktok ní kí mo wò kí remove lẹ́wìí kí ló ṣe. kódà sì wà níbi tó wà yẹn náà mo fẹ́ máa fi ẹ̀mí sọ́nà lórí ọ̀rọ̀ ẹ báyìí tí bá ní ó yé mi mo kúrò ni. ọba irú orí wo lẹ gbé wáyé. ní sùúrù náà tó padà sí 360 yẹn náà. Bugatti rí ọlọ́run lábẹ́ ìṣeré aláùdà. ó pọ̀. ṣé ẹ ti bímọ rí. mo ti bímọ rí o. Mr. President ò ní kú ni yéèbà kí ni tiẹ̀ ṣé èèyàn ló wá wò ó bí ni yéèbà ṣé yéèbà ló wá wò ó bí. ẹ má gbè pé ní comment section ṣe fẹ́ máa ranjú mọ́ ìyàwó mi ni. kí ló tó jẹ́ pé ìkọ́ tó bá wù mí ló máa ń wù yín gan-an. wọ́n ti mọ̀ pé Mr. Martin yẹn ọ̀ṣà máa dá sí kọ̀ọ̀kan ń bẹ̀ ṣáà ni. àfà ṣé ọ̀rọ̀ ẹ̀ ṣé ìkọ́tẹ́lẹ̀ fi iyẹ̀pẹ̀ bá mi wò ní ṣé iyẹ̀pẹ̀ wà níbi tẹ́wọ̀ àtẹ́lẹ̀ bá mi fẹ́ fi wò mo ní ìdí. kò sí ẹ̀pẹ̀ mi tí mo wà báyìí bọ̀ súrà tí mo rí àti ti ara rò fún mi ọmọ gidi ni. náà kì í sọ̀rọ̀ ọmọ gidi ṣé lóòótọ́ ló fẹ́ fẹ́ mi mo kàn fẹ́ mà ṣé ó sí wọ́n sí. ó nífẹ̀ẹ́ yín. ta ló ń pe lédi yìí. ta ló ń pe ìyàwó mi. kí ni mistake ni ẹ má dùn kò sí anybody tó lè pè mí mo ti ṣe pé fún wọn pé kó má pè mí mọ́ pé mo ti lọ́kọ. ó dáa. sì dúró síbẹ̀ yẹn àwọn holy center tí ì sọ̀rọ̀ láìpẹ́ láì jìnnà wọ́n máa sọ̀rọ̀. ká má pọ̀ ọmọ láìkì lédi yìí ó ní fine face ó ní ìdí ó lẹ́yìn ó ní gbogbo ẹ̀ kábíyèsí lédìmọ̀ rẹ̀. ṣé kìí ṣe àbí wọ́n fẹ́ set ní ọ̀pọ̀. ọba ṣẹ́rí pé wọ́n dẹ̀ fẹ́ jọ sista Kẹ́mi. Kẹ́mi èwo ń bẹ̀. Kẹ́mi ẹni tẹ́ gbé bọ́ ní ẹni tó bọ́lẹ̀ sí i. Yes, no. lóòótọ́ wọ́n fẹ́ jọra bọ̀ tí márùn ẹjú ti Kẹ́mi lọ ó dẹ̀ níṣẹ́ òbòjú Kẹ́mi. Sísá Kẹ́mi fẹ́ kẹ́ fẹ́ wọ́n ní set up.
Adégòkè. Adégòkè. Ọba. Ṣe ní bèrè ṣẹfẹ́ bèrè. Ilé tó yẹ kó farabalẹ̀ kó máa tọ́mọ ẹ̀ nílé ọkọ ẹ̀ ó ń bọ̀ lókè ó ń bọ̀ fẹ́ wá fọ́kọ rédèrèdè ọ̀gọ́ tó ń wá kiri. Ìyá Joshua láwọn àwọn ń ṣiṣẹ́ lọ́wọ́. Mo láìkì lédi ká má purọ́ o. Èmi náà láìkẹ́ fún yín ọba. Wow, thank you, ma. You're welcome. Ó ti wá lọ léjì. And she smile a lot as well. Mo láìkì lédi. Ẹ̀yin tẹ́ wà ní comment section. Kí lẹ rí sọ̀rọ̀ lédi ṣé lédi ṣé ó serious ni àbò ń ṣeré tàbí ó mú mi ṣeré. Ẹ̀yin tẹ́ wà ní comment section. Kí lẹ rí sọ̀rọ̀ lédi. But kí ló máa ṣe wait jẹ́ kí sáré bèrè question kan lọ́wọ́ ẹ̀. Tó bá ṣẹlẹ̀ wípé ó mú mi lọ́dọ̀ family ẹ̀ tó bá fẹ́ pé wọ́n like ni tó pé wọ́n fẹ́ kó fẹ́ mi kí ló máa ṣe. Àwọn kọ́ ló fẹ́ mi gbé ọkọ. Are you sure? Nǹkan tó wù mí mo mú wá gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́. Ọ̀dà. Good evening. Thank you for accepting me, sir. Can you open your camera? Sir. Okay, I can. Ọba, pick come millennium, Jesus Christi. Ekale, sir. How is everything? Good evening, man. Good evening, everyone. Good evening. Ọba, thank you very much. I appreciate. Hello, woman. From where? I'm from Ekiti State. Live in Abeokuta. Abeokuta ló wà. Bẹ́ẹ̀ni. Má bínú ìyàwó mo ń bọ̀. Má bínú. Can you do 360? Oh my God. Báwo mo ṣe lè ṣe 360 báyìí? Okay, let me just try. Mr. Kemi, stop there. Mo máa yọ dànù sì jẹ́ kó tó pariwo. Tí bá ń wo ìdí lọ́wọ́ tẹ́nìbọ̀dì bá bá mi ta félefèle. Lẹ́jọ̀ tí bá ń wo ìdí lọ́wọ́ tẹ́nìbọ̀dì bá bá mi ta félefèle. Can you turn? Ṣàngó! Ọba jẹ́ kí n sọ̀rọ̀. Ọba wàhálà ti sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi. Ó ti di gòbé. Ọba. Ṣé tí rí mi? Ọ̀rẹ́ mi ni o. I'm just happy, like, inú mi dùn, Ọba, thank you for picking Ìyàwó me. number one rules. Ìyàwó ní sùúrù number one rules. Hello. Ní sùúrù. Kí ló sọ Àríkẹ́? Ọ̀rẹ́ mi ni o. Ọ̀rẹ́ mi báwo what do you mean by ọ̀rẹ́ ẹ? Ọ̀rẹ́ mi ni sẹ́ ọba mo ò parọ́ ọ̀rẹ́ mi ni. Wait, hello. So Ó ti dàrú o. Ọba. Ẹni sùúrù. Kẹ́mi máa yọ ẹ́ dànù. Inú tí bá sọ̀rọ̀ ìdí lọ́wọ́ rí mi máa spark ni. Hello. Wa. Inú mi dùn, I say, inú mi dùn, ajé. Farabalẹ̀ náà Ọba ọ̀la mo ti máa ń request Farabalẹ̀ yìí ti woman. pé. Farabalẹ̀. Okay. So mọ Àríkẹ́ yìí. Mo mọ̀. Níbo lẹ ti mọ̀? A jọ lọ school ni. Tẹ́ bá yọ lọ sí school kan tó sọ pé kẹ́ má dókò kan náà ni. And so, kí ni ajá jọ farabalẹ̀? No, calm down please. Ọba ìjọ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ ẹ wò. I swear to God, kò sẹ́ni tí ó mọ̀ pé mo like yín ní school. Ọlọ́run wà látara ẹ lè béèrè lọ́wọ́ anybody nígbà tí mo wà ní school. Mo máa ń jọ̀rọ̀ yín lẹ́nu. I swear to God, ẹ wò.
Me le express bí inú mi ṣe ń dùn bẹ́ ṣe pick mi lálẹ́ wàláhì ẹ ṣé gan I really appreciate. Má bínú. Say wait. Ọba ẹgbẹ́ mi sí kámẹ́rà ẹ̀ ó fẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. I never understand. Good evening, Ọba. Baby girl skin ẹ kọ́ àlejò alẹ́ yìí lágbára. Ọba. Ní ọ̀rọ̀ wait ẹ fẹ́ spark orí mi ni ṣe fẹ́ gbè pè ní kí ló ṣẹlẹ̀ gangan what happened? Ọba ṣe ń gbọ́ mi ṣe mọ̀ pé lẹ́ẹ̀kan yẹn ẹ sọ pé aláìkò obìnrin also lẹ́ẹ̀kan yẹn ẹ sọ pé tẹ́ bá ti lè rí bí mọ ẹni fún wọn also ẹ sọ pé lẹ́ẹ̀kan yẹn pé ṣé ẹ lè fẹ́yàwó mi lèmi mo sọ pé mo gbà gbogbo nǹkan tẹ́ ẹ sọ mo accept ṣùgbọ́n ọba ẹjọ́ ìṣòro Ọlọ́run mi ní kẹ́ má níyàwó mi o ṣùgbọ́n ẹ má gbó fún ìṣe Olúwa. For what? Kí ni reason? Kí ni ìdí? Ọ̀rẹ́ mi ni ṣé ọba kò pọ́sù kékeré sọ̀rọ̀ méjì ọba ọ̀rẹ́ mi ni. Mi understand àdìkẹ́ má gbé yẹn wá jọ torí Ọlọ́run oníṣorí burúkú òní kúkú òjijì má gbé yẹn wá rárá èwo lórí burúkú ọ̀rọ̀ èwo lórí òfò. Hold on. Let us speak and then you speak. Oba don't like noise, please. Ọba wait, hold on. Mo ti gbọ́ ọkọ̀ tó sọ. Now, wait. Ní sùúrù rẹ̀. Àwọn ìkọ̀kọ̀ tí yóò lọ́pọ̀. Ní sùúrù. Hello, woman. Hello, Ìfẹ́ Olúwa. Hello. Are you ready to marry me? I swear I'm ready. Èwo ni pé ọ̀rẹ́ wèrè wo. But ó sọ ń sìn wípé ọ̀rẹ́ lẹ́yìn méjì jọjẹ́ sínú ìkọ́ ni. Ẹ̀yin náà nọ́mọ̀nàmọ̀ ọ̀rẹ́ mi ni bọ̀ kò sẹ́ni bọ̀ tí ó mọ̀ pé mo láìkì yín jù lọ. Ẹ lábẹ́ láwọn tó kù nínú skul kò sẹ́ni bọ̀ tí ó mọ̀ pé mo láìkì yín jù lọ. Èwo ni wèrè náà? Ẹ má dá lórí ìfẹ́ orí àwọn lásán ló ń bá yín ṣe. I swear kò sẹ́ni bọ̀dì tí kò mọ̀ pé mo láìkì mi ò. Ẹ wò ẹ má dá lóhùn ò wà látara ní tẹ́lẹ̀ mo ò ní gbà kò sẹ́ni bọ̀dì tó lè bá mi sọ. Kò sí anybody tó lè bá mi sọ sí mo má gbà. I swear to God. Èwo ni pé kinní kan ó dẹ̀ sọ pé ta ni husband ẹ̀ mi understand. Ta ni husband ẹ̀ wò ó má jẹ́ kí n sọ secret kankan nínú orí life ọba o má jẹ́ kí n sọ secret kankan lórí life ọba ọ̀rá maintain things ẹ̀ báyẹn oníṣòrí burúkú maintain things ẹ̀ o ọ̀rẹ́ pọ̀ lọ́wọ́ mi gan o ọ̀rẹ́ pọ̀ ní ọwọ́ mi gan má tẹ̀ jẹ́ kí n ṣe mistakenly ṣe chapter life tó live ní school ṣá rọra gbé jẹ́ torí ti Ọlọ́run. Ó ti pẹ́ tó ti ń ṣe wàá fẹ́ lè ṣàṣemọ́ ó ti pẹ́ tó ti ń ṣe. Ìyá Joshua dà. Ọlọ́run ṣiṣẹ́ mo ti pè wọ́n títí ọ̀dáhùn. Ó ti pẹ́ ayé ti bàjẹ́ bébì. Why now? O gbọ́dọ̀ gbọ́ pé èèyàn kan láìpẹ́ ní báyìí orí àmà pàṣẹ. Ẹ bọ̀ wo bí páàsì yìí tó ṣe sùúrù. Ìfẹ́ Olúwa ṣe sùúrù. Àríkẹ́ ṣe sùúrù. Ìfẹ́ Olúwa ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Hold on. This is Oba show, please. Ẹ ṣe sùúrù náà. Oba ò like ẹ̀yin méjèèjì ẹ̀yin méjèèjì ẹ súnmọ́ comment section ẹ jìnnà sórí òkè tẹ́ wà yìí pẹ̀lú tẹ́ ń ṣe yìí. Ṣé rí question ní tèmi fẹ́ sọ ni pé gbogbo àṣírí tó bá wù kó sọ nípa ẹ̀ páàsì nìyẹn tó wáyé kó fẹ́ ọba àgbáyé. Ẹ má sọ bẹ́ẹ̀ Àríkẹ́ gan fara ẹ mọ̀ pé mo láìkí ọba jù ń lọ nígbà tá a wà ń skul. Ṣe sùúrù. Bí ọba ṣe gbé Àríkẹ́ sókè ó yẹ kó sọ fún pé ó ní ọ̀rẹ́ kan tó láìkí ẹ̀ òun wá claim ọba tó dẹ̀ mọ̀ wípé èmi mo láìkí ọba jù ń lọ. Kò sẹ́ni bọ́ọ̀dì tí kò mọ̀ pé mo láìkí ọba nígbà tá a wà ń skul. Mi ò expect ó lè wà fortunate by kó dẹ̀ máa lò wo Àríkẹ́ ti ọ̀rẹ́ tọ̀rọ̀ ó ti dalẹ̀ ọ̀rẹ́ tó máa náà bí ọba ṣe bíkì Àríkẹ́ yẹn ó yẹ kó sọ fún pé ọba mu dẹ̀ ní ọ̀rẹ́ kan tó láìkì yín o nǹkan tí mo expect kó sọ nìyẹn ó wá bá mi sọ rubbish kó má dà fún friendship ṣọ́ bí mi tẹ̀lé ẹni mi understand nǹkan tó tẹ̀ bá mi sọ lálẹ́ yìí. Èmi máa kò sí tó kàn mí pé kí n má sọ secret tàbí kí n sọ secret máa ń sọ secret tí mo lè tẹ́lẹ̀ pé tó máa ń mú. Calm down. One question tèmi fẹ́ béèrè ṣé tí ń jà tẹ́lẹ̀ ni ṣé ìjà wà bẹ̀ tẹ́lẹ̀. I swear níjà tẹ́lẹ̀ ẹ sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Hold on, Àríkẹ́, please. Hold on. Ọba ò láìkí nǹkan tẹ́yìn méjì ń ṣe lálẹ́ yìí. If anything, Ọba is being calm. Ọba lè jẹ́ ìméjèèjì bọ̀ and that will be it. Ẹ fúnra yín lọ́rọ̀ sọ lẹ́yọ kọ̀ọ̀kan.
Ọba ò like ariwo. Ọba ò dẹ̀ like èébú. Listen, Àríkẹ́, please listen to what I'm saying to you. Ọba ò like kéèyàn méjì máa pariwo. Ọba ò like ariwo. Or they like èébú. One thing about the show, bí ẹ máa wo show tẹ́lẹ̀ bí ẹ bẹ́ẹ̀ kí wo show tẹ́lẹ̀. Ọba ò like. Fans ọba ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ilẹ̀ tó dẹ̀ mọ̀. Can I talk, please? Okay, ma. Ọba ò like ariwo. Question tí mo fẹ́ béèrè, wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀yin méjì lẹ́yọ̀kọ̀ọ̀kan. So ká lè understand nǹkan tí Ọba wọ̀. Ọba will be the one to choose. Ọba pick Àríkẹ́ first. So nǹkan tó bá fẹ́ ṣe. Tẹ́ bá rí pé our girls pọ̀, we don't fight. Ọba don't allow that. So question tẹ́mi fẹ́ bí anything nífẹ̀ẹ́ Olúwa, ṣé tí ń jà tẹ́lẹ̀ ni? Níjà. Okay. Tẹ́ bá jà tẹ́lẹ̀, kò sí point of pé kẹ́ débí báyìí kẹ́ wá máa jà àbí kẹ́ máa pariwo. Ìwọ máa sọ títí ẹ, Ọba máa sọ títí ẹ, dúró Àríkẹ́. Ìwọ máa sọ tiẹ̀, òun náà máa sọ. Ọba ló máa pick èèyàn tó bá fẹ́ pick. Tọ́ba bá fẹ́ date ẹ̀yin méjì at the same time, ẹ lè jà. That's number one rule. Tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín tẹ́lẹ̀, tí Ọba bá gbé yín wá sórí show, you have to like one another. You don't have any option. So Àríkẹ́, ṣé ìjà ti wà tẹ́lẹ̀? Mo ní question kan. Baby Gospel, mo ní question kan. Àríkẹ́ ṣé bó ti bímọ? Àríkẹ́ ṣé bó ti bímọ? Kò tí ì bímọ. Ta ló lọ́mọ yìí? Ta ló lọ́mọ ilé? Ọmọ wo? Ọmọ àbúrò mi ni. Ọmọ àbúrò mi ni. Ẹ̀yin lẹ́ni kí n má sọ síkírìtì o. Ẹ̀yin lẹ́ni kí n má sọ síkírìtì o. Ẹ̀yin lẹ́ni kí n má sọ síkírìtì o. Okay. Okay. Ọmọ òbí sí. Ọmọ òbí ṣe ṣàìbí. Kílódé tó sọ láti lẹ̀ pé ó ti bímọ? Kílódé tó sọ fún Ọba láti lẹ̀ pé ó ti bímọ? Okay. Èmi bímọ. Ìfẹ́ ó lè fi ìgbà yìí. Ó lè fi ògùn búra sí pé ó ní ẹ̀lẹ́ understand. Kò sẹ́nìgbà tó wà nínú life tó lè understand kan tó ṣẹlẹ̀. Àríkẹ́ fún àrẹ mọ̀ pé mo láìkí Ọba jò ń lọ. Ó mọ̀ dáadáa torí a close ní school. Bí Ọba ṣe pick ẹ̀yẹ. Mo ti gbọ́ ẹ. Lẹ́yìn kan tó ìméjì ṣe, ẹ máa jẹ́ bọ́ba kó já ìméjèèjì bọ̀. Tọ́ba bá dẹ̀ já ibọ̀, Ọba is not gonna bring you up. Ṣé mo pẹ́lẹ́ ẹ̀kọ́, gbà tó ń sọ̀rọ̀ ṣe mo fẹ́ ní ìfẹ́ ní ìfẹ́ mo keep quiet. Ẹ bá mi sọ fún kó fún mi lọ́rọ̀ sọ̀nà kí ló ṣẹlẹ̀ gan. Okay, sorry. Àwọn méjèèjì lélẹ́yìí o, àwọn méjèèjì ni o. Ẹ wo gbà tí Tọ̀rẹ́ ni wọ́n àfà. Tọ̀rẹ́ ni wọ́n fọ̀ mí. I swear kò sẹ́nibọ̀dì tó wà ní school tí kò mọ̀ wípé mo láìkí Ọba ju Àríkẹ́ lọ. I swear to God. Wọ́n lẹ́tọ̀ ọ̀dàlẹ̀ l'Àríkẹ́ kò sẹ́ni tó lè bá mi sọ. Ọ̀dàlẹ̀ ní ilẹ̀ rẹ̀ dẹ̀ wà dá láyé màá tiẹ̀. Bí Ọba ṣe pick up yẹn, ó yẹ kó sọ fún ọ wípé o ní ọ̀rẹ́ tó close tó láìkí Ọba. Ó wá sọ pé ìwọ ló láìkí Ọba. Àdàbí tó wáyé pé o láìkí wọn jù mí lọ lọ́yà kù. Àdàbí tó wà láyé ìyá tiẹ̀, ìwọ ìkàjákujàku. Lé dọ́bù jàpò ni. Àdàbí tó wà láìkí Ọba jù mí lọ Àwọn lọ́wọ́. méjèèjì Àdàbí tó wà láìkí Ọba jù mí lọ lọ́wọ́. gbogbo ìwé tó kà ń school professional àwọn ibi ìbàlẹ̀ ti wá ń ṣò ẹ̀ fún wa báyìí. Èèyàn burúkú Ibi ìbàlẹ̀ ti wá ń ṣò. Àdàbí tó bá yẹ pé mi ò láìkí Ọba jù ẹ lọ. I swear to God. Ọba pìkì ẹ wá sọ fún Ọba pé ìwọ ló láìkí Ọba. Àyàfi bá yẹ pé o láìkí Ọba jù mí lọ ló kù. Ìwọ ọ̀rẹ́ burúkú ọ̀rẹ́ ọ̀dàrà játijàti. Kó má dà fún ọ̀rẹ́ látẹ̀mí lọ. Àìsẹ́ mọ́mí ẹ̀ lè mọ̀ bí mo ṣe ń fíw. Àníkẹ́ mọ̀ wípé mo láìkí Ọba. Òun wá dórí láìfẹ́ wá ní òun ni. Imagine nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Imagine. Wọ́n ìtẹ́ ṣe ń jà nísìn. Kí ni nǹkan tó fà ìjà? Ẹ lè mọ̀ nǹkan tó dùn mí ní wípé Àríkẹ́ mọ̀ pé mo láìkí òun. Ó lọ́n pé mo láìkí Ọba jù òun lọ. Ìfẹ́ Olúwa ṣe sùúrù. Àríkẹ́ ṣe sùúrù. Ọ̀nà ẹ̀yin méjèèjì ẹ̀rẹ̀ sí. Àríkẹ́ ṣe sùúrù. Ìfẹ́ Olúwa ṣe sùúrù. Ṣé àwọn pé wọ́n lè mute yín, wọ́n lè drop yín? Exactly, that's exactly what I'm trying to tell them. Ẹ dẹ̀ ń pariwo Gbogbo tẹ́ ń ṣe yìí báyìí. Ẹ bá Ọba ń lé ni wọ́n á ti drop yín dànù. Ẹ wá ṣe sùúrù. Normal ẹ lè jẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́. Tí ẹ bá cooperate, ìfẹ́ yín á tún ẹ̀ṣẹ̀ rinlẹ̀ sí ni tẹ́ méjì bá fẹ́ Ọba. Ẹ ṣe àfà. Okay, so ẹ ṣe sùúrù. Ẹ ní sùúrù. Ó dáa, jẹ́ ká ṣe báyìí. Ẹ jọ mi ò fẹ́ jọ mọ́. Agbára.
now mi ò fẹ́ ẹjọ́ mọ́ please kálukú dúró dédé ẹ gbọ́ ọ̀kan tẹ́ bá ń sọ. Okay. Okay. Love is a spirit. tó bá dẹ̀ ti wá kò sí kọ́tà lè fi kọ̀ ẹ ń gbọ́ mi. So now jẹ́ kí n kọ́kọ́ gbé lọ́tọ̀ ọ̀dọ̀ Àríkẹ́. Àríkẹ́ kan yìí yẹ mi. Yes, sir. Àríkẹ́ kan yìí yẹ mi tí ó ń gbọ́ mi. Nẹ́tíwọ̀kì ẹ̀ ti. Kí ni reason tó fẹ́ fẹ́ mi gangan? Why do you want to marry me? Kí ni reason tó sọ pé ó fẹ́ fẹ́ mi gangan? I want to know the reason. Torí pé mo tẹ̀ like yín natural, mo like yín, I like everything about you. Mo like yín gan, mo like yín gan, mo like yín débi tó ẹ pé èèyàn fi lè like èèyàn dé. Mo like yín, mo dẹ̀ love yín gan. Bó nǹkan tó tẹ̀ máa ń dùn mí ni pé kí ló jẹ́ pé nǹkan tó bá ti wu èmi ló máa ń wu ìfẹ́. Kì í ṣe first time, kì í ṣe second time, kì í ṣe third time lélẹ̀. Any small thing báyìí, nígbà kan tí wọ́n wà ní relationship tó mọ̀ pé mo like ẹnìyẹn, tí ìfẹ́ bá like ẹnìyẹn, ìfẹ́ máa ní láti lọ sọ́dọ̀ ẹni. Nǹkan tí mi ṣe nìfẹ́ ń ṣe àti perform fún yín bíbá ẹ̀. Okay, don't worry. It's okay. Ṣé mo lè bímọ kí n máa deny? It's okay, don't worry. Wait. Ìfẹ́, why do you want to marry me? Kí ni ìdí tó fẹ́ fi marry? Kí ló dé tó fẹ́ fi fẹ́ mi? I swear to God, ẹ béèrè lọ́wọ́ Àríkẹ́ pé kó fojú ẹ̀ búra wípé ta ló kọ́kọ́ sọ pé òun like ọba nínú èmi àti ẹ̀ àti àwọn other schoolmates. Ta ló kọ́kọ́ máa ń jẹ ọ̀rọ̀ yín lẹ́nu nínú èmi àti Àríkẹ́? Let's forget about boyfriend or no boyfriend of a teen. Àti rẹ̀ mo ti máa ń sọ fún Àríkẹ́ wípé mo like ọba pé anytime tí bá wà chance àti bá ọba sọ pé mo máa express feelings mi fún ọba pé kó jẹ́ pé mo wà fortunate pé kó jẹ́ ọjọ́ wedding mi gan mo máa sọ feelings mi fún ọba pé mo like ẹ̀. So immediately they pick Àríkẹ́ lẹ́ni yìí. Mo expect pé máa sọ pé ọba èèyàn kan like yín ọ̀rẹ́ mi ni ẹ pick ẹ kó express feelings ẹ fún yín. That was what I expected. Immediately tó wá twist ọ̀rọ̀ yẹn wípé òun lòun like yín. I was like ṣé Àríkẹ́ lè ṣe báyìí fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ mi tó kọ́kọ́ lọ yọ DP wèrè tí mo kọ́kọ́ gbé kó má dà fún ọ̀rẹ́ mi ò expect pé Àríkẹ́ lè ṣe kan báyìí fún mi ní alẹ́. Imagine ká ní pé ẹ pick mi náà bí Àríkẹ́ ó ṣe máa dín náà bí mo ṣe máa bá yín sọ̀rọ̀ lálẹ́ yìí náà bó ṣe máa dín náà nìyẹn tó dé mọ̀ bí mo ṣe máa ń jọ̀rọ̀ yín lẹ́nu tó imagine a ní ẹ lè gbé lọ́wọ́ anybody tó bá yẹ pé ó ní school wa wọ́n mọ̀ wípé mo kì í fọ̀rọ̀ yín ṣeré Àríkẹ́ wá níbi bàá woman heart ẹ wò gbogbo nǹkan tó ṣe yẹ wà lẹ́tàlá emotional blackmail ni I swear this is very it's okay now ó ti yé mi now this is what I will do because mo rí wípé nǹkan tó ṣẹlẹ̀ báyìí ọwọ́ ayé ti wọ̀ kì í ṣe bí lásán mọ́ so this is what I will do. Jẹ́ kí n wọ́n ní àgbà ló máa ń pàdé fún bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀dùn kọ́kọ́ wá. Àríkẹ́, I love you and I love everything about you. Let me give you 500k and leave me for Ìfẹ́ Olúwa. No, sir. Ọba fẹ́ owó ọba ìgbòho mo fẹ́ owó ọyìn gbogbo mo fẹ́ ẹnì fúnfẹ́ ní owó yẹn ẹ̀yin gbogbo mo fẹ́ ọba mo fẹ́ owó. Okay, it's okay. Ọba I love you. Ìfẹ́ Olúwa, let me give you 500,000 naira. Ó fi mí sílẹ̀ fún Àríkẹ́. Are you ready? Ọba, I'm not a loser, mi dẹ̀ lè ever jẹ́ loser. Lórí ọ̀rọ̀ yìí, ní orí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, mi ìfẹ́ mọ̀ bá ní anybody kò bá sọ pé mo wà valid tàbí anything, mi ò mind. But deep down nínú Àríkẹ́ mọ̀ pé mo like ẹ̀yin, mo lè máa ń sọ̀rọ̀ yín létí Àríkẹ́. I swear, tó bá yẹ pé yàn mí lẹ ṣerúkọ báyìí fún mi, ó sì pay mi. But tó bá yẹ pé torí Àríkẹ́ lẹ ṣe fẹ́ fún mi ní owó, bóyá wà látàlá bóyá k'Àríkẹ́ máa bínú kò lè rí. Ní alẹ́ ìwà látàlá, Àríkẹ́ ò lè rí. So nǹkan tó sọ nísìnyí ni pé o gba owó yẹn àbí? Mo gba owó kankan torí Àríkẹ́ o. Ó dà. Ọ̀rẹ́ burúkú.
Olúwa ọba àlejò yìí ní agbára. Baby God skin ẹ pẹ̀lẹ́. Wọ́n ní kàn gbowó, wọ́n ní wọn ò gbowó. So I don't understand what to do again. Ẹni sùúrù náà. Ṣé inú fíìmù mo ti máa wo orú kan báyìí? Ẹni sùúrù, ṣé ìfẹ́ tó tọ́ lélẹ̀ ni? Àbí kí lẹ rò sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ irú rádaràdà wò ni? Ṣé ìfẹ́ lélẹ̀ ni àbí kí la fẹ́? Ìfẹ́ ni ṣẹ́rí issue kan ti wà lẹ̀ láàrin àwọn méjì. Issue kan láti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó fi wá. Tẹ́rí nǹkan tí mo rí ń bẹ̀ kábíyèsí, wọn ṣẹ̀ṣẹ̀ máa gbọ́kọ ara wọn. Wọn ṣẹ̀ṣẹ̀ máa gba ọkọ ara wọn. So nǹkan tí ń ṣe tẹ́lẹ̀ yẹn ni wọ́n bá débi bí. Bọ́ ṣe wà yẹn báyìí ní sàwọn méjèèjì rẹ́dì láti tẹ́ẹ̀dì kalẹ̀ fún yín tẹ́ bá ráyè tiwọn. Bọ́ ṣe máa ń ṣe nìyẹn. Kẹ parí ìjà tó. Ṣé mo kọ́ débi confession ṣe àwọn ọmọ yẹn kọ́ wa cash cruise ni? Gbọ́ kan ìyẹn sọ pé ní stop it o. So wọ́n wá ṣeré tiwọn ni. Wọ́n like yín normal but wọ́n wá ṣeré tiwọn ni. No, I think the first one, Arika yẹn like ọba fún. But mo like wọn good, wọ́n mú mi báyìí dùn wọ́n hàn dáadáa. Tó bá yẹ kó wá ṣeré ni. No, Wait, tó bá yẹ kó wá ṣeré. Tó bá yẹ pé wọ́n ló wá ṣeré eré yẹn. Ṣé o máa kọ owó? Ní kọ owó àá. Ibi tí problem mi wà ni. Ṣé tó bá yẹ pé wọ́n ló wá ṣeré yẹn? Ọmọ yẹn náà máa ń ṣe content. Ọba àwọn ọmọ yẹn máa ń ṣe content ẹ ti lọ́wọ́ péjì wọn. A ní lálẹ́ yìí kò lè jẹ́ bẹ́ẹ̀, I don't think so. Tẹ́rí àwọn méjèèjì ni wọ́n nífẹ̀ẹ́ ọba, wọn fi kíní yẹn ṣàwàdà, wọ́n padà lọ bára wọn jà tó bá pò lórí láìfẹ́ báyìí o. Of course. Ọba ẹ parí. So ṣé kí jẹ́ kó máa lọ àbí báwo? Ọba ẹ gbé wọn wọlé padà, ẹ parí àárín yẹn. Ọba ilé tí wọ́n wọlé wọ́n lọ máa jà lẹ́yìn lóòótọ́. Wait, báwo mo ti fẹ́ parí ìjà nígbà tó jẹ́ pé wọ́n ní wọn ò gbowó? Tó o bá fẹ́ owó, but kábíyèsí máa bá wọn parí ẹ̀ náà ni pé kábíyèsí bẹ́ẹ̀ sì máa bá wọn parí ẹ̀ náà ni pé that's what I'm saying, they are content creator jàre. ẹ lè fún àwọn méjèèjì, ẹ lè fún wọn lówó pé kí wọ́n fún àwọn méjèèjì ní nǹkan kọ́kàn sẹ́tù ẹ máa parí ẹ̀ náà ọdún kan padà bára wọn jà lẹ́yìn. Afáyẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ tèmi tán. Ọba, nǹkan tó wà ńbẹ̀ ni pé ẹ try kẹ́ gbé wọn wọlé, ẹ bá wọn settle ìjà, ẹ fi ìfẹ́ kẹ́ fi settle ìjà láàrin àwọn méjèèjì. Because it's not normal for two of them to be acting like this. Nǹkan kan ti wà níbẹ̀, èmi ò rò pé Baby God wọ́n lè máa ṣe cruise, but I don't think so. Hello, Mr. Woman, Kẹ́mi máa já ẹ̀ dànù, eléyìí ò kí ṣe content sẹ́. Mo ṣe content àìwọ́ bóyá ń sọ̀rọ̀. Ṣé ló bá yẹ pé content wọn ní gbowó ni? Pàtó ọbọdẹ mọ méjì di tẹ́lẹ̀ kan tó gbé first one wá. Ọṣà àkọ́kọ́ rẹ̀ ni wọ́n. Ilé tó tiẹ̀ kọ́kọ́ wọlé mo láìpẹ́ gan. Èwo? Ilé tó kọ́kọ́ wọlé yẹn. Yes. Ṣé òun náà ló ń rò tó rò tán yìí? Ìyá Joshua miss kí ìyá Joshua lọ wo fídíò yìí láti bẹ̀rẹ̀. Ṣé nẹ́tíwọ̀kì wọn ni àbí báwo? Tẹ bá sì wà níbí kẹ́ send request. Ẹ̀yin méjì ẹ wọlé padà. Ẹ bá wọn parí ẹ̀. Because it's not normal kí àwọn èèyàn méjì kọ́ máa jà like this. Wọ́n bá ti ní nǹkan sínú tẹ́lẹ̀, they should forget it. Ẹ̀yin méjì tẹ bá sì wà níbí kẹ́ send request o. Mi ò tẹ̀ dá handle wọn mọ̀. Ẹ jọ ta ló bá mi rántí handle wọn? Ìfẹ́ Olúwa àbí? Kan Àríkẹ́ John ìkan Ìfẹ́ Olúwa. Kọ́ ọ̀sẹ̀ jẹ́ pọ́n lọ ń rura wọn lórí fóònù lẹ́yìn ìgbà tó pómi wa. Ọmọ àárọ̀ lè ká bá wọn parí ẹ̀.
ìfẹ́ Yóò tẹ̀ wá rí wọn olúwa mọ́. request kó wọlé padà. Ṣé wọ́n sì wà ń bí àbí wọn ò sí ń bí mọ́? Tẹ bá sì wà ń bí kẹ́kọ̀ọ́. Oh. Ta ló sọ pé kí gbé wọn wọlé pé òun fẹ́ sọ̀rọ̀ nípa wọn? Tàtí lélẹ̀. Ta ló tún? Ta nìyẹn? Ní ọkọ̀ táàgì orúkọ wọn ni o, àbí? Ọkọ̀ kọ orúkọ wọn síbẹ̀ ni fún yín. Ẹ̀yin èèyàn ẹ double tap now. Live yìí ti ń hàn. ẹlẹ́ẹ̀kalẹ̀ Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wọ̀. adúpẹ́ ẹ má Ṣé bínú ọ̀rọ̀ tó wà ṣé lẹ́lẹ̀? bẹ́ẹ̀ Ṣé ni ọ̀rọ̀ ṣé lẹ́fẹ́ dá sí nìkan ní àbọ̀rọ̀ mi? yes ọ̀rọ̀ yẹn mo fẹ́ dá sí ẹ má bínú sá ṣé rí Àríkẹ́ tó bá sọ pé lóòótọ́ Àríkẹ́ nífẹ̀ẹ́ yín but Àríkẹ́ nọmọ gẹ́gẹ́ bí àfa ṣe sọ táfà lọ gbé píṣọ ọmọ yẹn wá and wọ́n dẹ̀ ní ìfẹ́ tá a bá kọ́kọ́ fi rọ́ pinlẹ̀ ìfẹ́ yẹn kì í last ẹ understand and due to bí ìfẹ́ ṣe sọ̀rọ̀ gbígbà pé èèyàn bá fẹ́ gba ọ̀nà ìbùrú láti fi gba nǹkan òun ni nǹkan tí Àríkẹ́ fẹ́ ṣe ìfẹ́ jẹ́yàn kan tó ṣe pé tó bá fẹ́ ṣe nǹkan ó máa ń carry ọ̀rẹ́ along ṣé àfàṣẹ understand me sir mo fẹ́ kẹ́ bá mi máa di ọ̀rọ̀ yẹn ìfẹ́ jẹ́ èèyàn kan tó ṣe pé tó bá fẹ́ ṣe nǹkan ìwọ ọ̀rẹ́ mi mo dẹ̀ fẹ́ ṣe nǹkan báyìí ǹjẹ́ báwo lo ṣe rí sí tó ṣe pé àwọn ọ̀rẹ́ máa ń padà ń fi nǹkan yẹn wọ́n máa fi ń jẹ́ńyà tí nǹkan yẹn tó máa jẹ́ pé wọ́n máa fi betray due to nǹkan tí ìfẹ́ dẹ̀ ti sọ pé òní kọ́ ló ti ń ṣe ṣe ń pé ó lo language yẹn ọ̀rọ̀ yìí kì í ṣe pé bí wọ́n wá ṣeré kì í ṣe pé bí wọ́n wá dáwàdà ẹ má ti mọ̀ yín pé nǹkan tó ń ti jọjọ ṣe dáadáa ní school tó ti ṣẹlẹ̀ rí nǹkan tó fà á tí ìfẹ́ tó fi ń lo agídí tó fi ń bínú nìyẹn ẹ understand and ọba dẹ̀ kọ́kọ́ béèrè question kan lọ́wọ́ Àríkẹ́ ní from the beginning pé ijó tí ẹ gbà kí n fẹ́ ìyàwó lé ẹ ó kọ́kọ́ tẹ pause ó jẹ́ kó yéèyàn wípé ọwọ́ èyí tí tèkúdà tọ́wọ́ ẹ̀ bá tèkúdà tán á fẹ́ béèrè ikú tó pa bàbá ẹ̀ ẹ má bínú kó ṣe bí òwe that means pé tó bá happen pé bí ọba bá fẹ́ tán ó máa fẹ́ yí ọwọ́ pé láíláí mi ò lè gbà ṣe mọ̀ pé àwọn obìnrin tí a bá ń wá nǹkan kò sí nǹkan tá a lè ṣe tá a dẹ̀ mọ̀ pé bóyá ọkùnrin yẹn bí example mo fẹ́ fẹ́ àfà mo dẹ̀ mọ̀ pé àfà bí ọmọ báwo mo ṣe lè fi tu àfà lójú tí àfà fi máa wò mí gẹ́gẹ́ bí èèyàn gidi lẹ́yìn pé kí n máa ra bóyá àwọn baby toy pé baby girl I love you kí n máa fi ọgbọ́n kí n fi máa tàn ọmọ yẹn ǹjẹ́ gbogbo bí mo ṣe ń tọ́jú ọmọ yẹn kí n tó délé ṣé mo ti padà ṣe nǹkan yẹn tán nígbà tí mo délé tán àwọn ìwà yìí láfa àkọ́kọ́ máa wò pé ọmọbìnrin dẹ̀ dà ó ń tọ́jú ọmọ mi kó tó wọlé but ìgbà tó di pé bóyá mo ti bímọ tí mo ti wò pé yẹ̀sí ilé ti jẹ́ ilé mi ìgbà yẹn gangan mo ṣe máa wá gbé wà mí jáde ẹ má bínú pé bóyá ọ̀rọ̀ mi ń pọ̀ o àfàṣe ẹ understand ọ̀rọ̀ mi so àwọn point méjì tí èmi rí nìyẹn tó bá fẹ́ fi ọkùnrin jẹ́ kí ọkùnrin yẹn mọ bí o ṣe wà sí mo ní ọmọ bíbí òun ṣe àrùn kíkú má pọn ọmọ fún wa oyè ọmọ báyìí mo ní tí ọkùnrin yẹn bá máa fẹ́ yàn Àríkẹ́ òdàn téèyàn bá wà lórí panel èèyàn máa fún yàn lọ́rọ̀ sọ ni òdàn. Bisayo. Yes sir. Ẹ jẹ́ kí sáré béèrè question lọ́wọ́ Àríkẹ́ ṣé o ti lóòótọ́ ló ti bímọ? mi ò bímọ rí ọmọ àbúrò mi ní ṣé ìwà máa bà mí àti post ọmọ àbúrò mi sí TikTok mi mi ì lè bímọ kí n hide ọmọ never. That's what I can do. Láì ṣe pé ọmọ bíbí kì í ṣe àrùn náà. Tí bá bí tí bá bí máa sọ pé mo bí. Mi ò kì í ṣe àwọn tó máa ń bímọ tó máa ń fọmọ wọn pamọ́ torí èèyàn kan. Mo ò bímọ ìfẹ́ ń parọ́ ni gbogbo nǹkan tó ṣà máa ṣe kí ṣe sọ pé ó ti pé ìfẹ́ mi mọ nǹkan tó ń ṣe àti ṣe nìyẹn. Okay fine mọ́mí ìfisáyọ̀ wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní pé Àríkẹ́ sọ pé ó ti pẹ́ tìfẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ ó ti pẹ́ tìfẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ anybody tó bá ti láìkì ní báyìí òun ló máa ń láìkì ìfẹ́ òun ni ìfẹ́ máa ń láìkì ìfẹ́ máa ní láti kúrò ní ẹ̀yìn mi ìfẹ́ máa lọ bá ènìyàn ìfẹ́ á lọ bà mí tẹ́lọ́dọ̀ ènìyàn nǹkan tí mo ń ṣe ìfẹ́ ni mo ṣe bẹ́ẹ̀ àwọn family tí wọ́n wá dá sọ̀rọ̀ yìí wọ́n fẹ́ kí relationship wá break àwọn fẹ́. Àríkẹ́ mo ní question kan fún ẹ Àríkẹ́ mo ní question kan fún ẹ normal ṣé èyí tí mo fẹ́ sọ yìí ṣó máa dáhùn ánsà ẹ̀
normal ẹ ti máa ń gbọ́kọ ara yín tẹ́lẹ̀ àbí tẹ́ pé ibi tẹ́ bá ti ọjọ́ fẹ́ rí nǹkan. Never. Bẹ́ẹ̀ máa ń blọ́ọ̀kù orí mọ́ra yín ibi tẹ́ bá ti fẹ́ rí nǹkan àbí. No, never. But pé Ọba Solomon yìí ni òye mi. Ó like èèyàn. Okay, fine. Èmi àti ẹ ti máa ń sọ pé okay pé mo like Ọba Solomon. Òun náà dẹ̀ sọ pé òun like Ọba Solomon. Èmi jẹ́ sí pé òun like a natural. Mi ìmọ̀ kó lè take it serious. Tẹ́bàrí ó ti ń tà di èmi tó ti ń pè mí tó ti bẹ̀rẹ̀ sí ń ṣépè fún mi. Ó ti ń pè mí tó ti ń ṣépè fún mi kí nǹkan tá gbé kìlà jù. Ok, nǹkan tí mo fẹ́ sọ fún ẹ nísìnyí. Ṣé o lè fi mí sílẹ̀ fún ìfẹ́ yẹn? No, mo ò lè fi yín sílẹ̀ fún ìfẹ́. Kífẹ́ fi yín lẹ̀ fún mi. Because èmi ó kọ́ sọ̀rọ̀. Ó dà. Jẹ́ kí àwọn méjì wá sókè. Ìfẹ́ yẹn dà. Kífẹ́ wọlé náà padà. Ó ní sincerity ilé ayé èèyàn gbọ́dọ̀ sí expectation dáadáa. Bó lè jẹ́ pé ìfẹ́ ti bàjẹ́ ó lè má ti bímọ. Tó bá dẹ̀ fẹ́ fi bàjẹ́, that's really bad. Okay, Ọba, ẹjọ́ tí mo lè send request sẹ́yìn ọkàn kí ẹ bá mi béèrè lọ́wọ́ ìyẹn pé ṣé mo ti bímọ rí. Lálẹ́ nìyẹn. Mo ń bọ̀, ẹ yẹ kí n wò. Okay, àbúrò mi yìí, Ọlọ́run á jẹ́ kó wá accept. Ọba mi lọ́ba rìn jìn. Ọba dá TikTok rí lórí ilé. Àfà ò rójú ayé. Ọba wa dá TikTok rí lẹ́yìn. In fact, àfi bí. Ẹni sùúrù ọ̀rẹ́ yìí ni ò rí mọ́ kí ni handle ẹ̀ lẹ́ẹ̀kan yẹn ná. Ìfẹ́. Kò lè wá mọ̀ ìfẹ́ lórúkọ ẹ̀ kò lè wá mọ̀ Ọba mo ò parọ́ sẹ́ Olóhùn ìfẹ́ ń parọ́ mọ́ mi Ọba mo láìpẹ́ ìwọ Ọba mo ò parọ́ wà láìpẹ́ kò lè fò gbúgbúra Ọba ọlọ́ọ̀ wà láìpẹ́ ọ̀parọ́ lọ. Ìfẹ́ ń parọ́ ni láìpẹ́ ìfẹ́. Ìfẹ́ wá sókè náà kí ló dé? Kò lè wá mọ̀ àwọn boyfriend ẹ̀ tí ń pè é àwọn ọkọ ẹ̀ tí ń pè é ní ewu bó ṣe wáyé kò ní fẹ́ ṣe introduction. So wait òun sọ fún mi sí pé ó ní boyfriend tó wá sókè tó wá ṣeré sí. Àwọn ní fiancé kò ní fẹ́ ṣe introduction mọ́. Ẹgbẹ́ lẹ́gbọ̀n tó ní kò bá fẹ́ ṣe wedding go wá sọ fọ́kàn pé òun nífẹ̀ẹ́ Ọba. Ẹ̀yin ẹgbọ́kọ̀ tó sọ bó o parọ́ sẹ́ Ọba ìfẹ́ ń parọ́ ní Ọba Ọlọ́run. Wow. Lágbára o. So ìgbà tá a wá rí ìfẹ́ báyìí láti fẹ́ parí ìjà fáwọn méjì. Lọ pé wá. Kó tiẹ̀ fi yín lẹ̀ kémi máa fẹ́ yín torí ìfẹ́ ń parọ́ ni. Pé lórí fóònù sọpọ́ bá ń pè lórí fóònù. Okay, sir. Ẹni tó bá wà bíbá tó bá mọ àwọn méjì kó request. Ó ti dé. Hello Ìfẹ́ Olúwa. Àìsàn. Gbọ́ mi o farabalẹ̀ o tí ìbá ní kó jọ máa rojọ́ place mi ò láì pè place. Kí ni ẹ̀rí àrídájú tí Àríkẹ́ ti bímọ rí? Ṣé lóòótọ́ l'Àríkẹ́ ti bímọ rí àbó fẹ́ ti bàjẹ́? Mo ti pé ẹni tó bímọ fún lẹ́ǹkan yẹn torí mo ní access sí pé kó wá join live kó dẹ̀ sọ̀rọ̀. So ẹni yẹn sọ pé wọn ò drive lọ́wọ́ àbí nǹkan kò ṣáà kàrọ̀ mi sí. So tẹ́lẹ̀ tó bá ti lè kàrọ̀ mi sí fine tó bá dẹ̀ ti kàrọ̀ mi sí that's cool. Mo ò ní láti máa bàjẹ́ but Àríkẹ́ ò lè búra lórí live yìí wípé Àríkẹ́ ò lè búra lórí live ní pé mi ò sọ fóun wípé mo like ẹ̀yin
ṣáájú tó bá dẹ̀ yẹ wípé Àríkẹ́ ò kì í ṣe ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni bí ẹ ṣe píkì kọ́ọ̀lù Àríkẹ́ ó yẹ kó sọ fún yín wípé ọ̀rẹ́ òun láìkì yín mi ò bìlíìfù wípé ó máa dá iṣẹ́ yẹn jẹ́ fún ara ẹ̀ I swear apart from Àríkẹ́ àwọn other friends mi mọ̀ bí mi ṣe láìkì yín tó ẹ understand but bó lè ṣe jẹ́ṣẹ́ yẹn fún ara ẹ̀ bó ṣe wà yẹn kò mọ̀ bó ṣe dùn mí tó mo jẹ́ alápẹ̀pẹ̀ èèyàn àwọn èèyàn ti ń drop everything pé èmi wà tọ́sí kèmi ṣe gbẹ́ kan èmi ṣàwò kan bẹ́ẹ̀ mi ṣe rí gẹ́lẹ́ lélẹ́yìí èmi ò kí hand feelings mi yes mo lè Àríkẹ́ ò lè ṣe nǹkan tó báyìí kí wàá dórí live kí wàá máa act wípé kò dùn mí kò possible Ọlọ́run gbọ́ bọ́ ikọ̀ t'Àríkẹ́ ti ṣe yìí báyìí àṣemọ náà dẹ̀ ló ti ṣe yìí kò sọ̀rọ̀ the fact that mo sọ fún Àríkẹ́ bí mo ṣe láìkì yín tó ó dẹ̀ wá sórí live ó dẹ̀ claim ẹ̀ like Àríkẹ́ deep down you knew it and you claimed it abi there is no problem o ní problem pẹ̀lú ẹ̀ àtọmọ tó deny náà o bí ń bẹ́sà o deny ọmọ ẹ̀ kò sí tó kàn mí tó bá jẹ́ rẹ̀ ní bó bá. It's okay now this is my next question wọ́n ní o ti fẹ́ ṣe reduction sí lóòótọ́ ni wọ́n ní o ti ní serious relationship sí lóòótọ́ ni. àwọn èèyàn kọ́kọ́ jẹ́ sábẹ́ comment. èmi fẹ́ ṣe introduction èmi fẹ́ ṣe introduction èmi fẹ́ ṣe introduction pẹ̀lú ta ni. àwọn kan comment sísàlẹ̀ wọ́n ní pé kán sọ fún Ìfẹ́ kó wọnú ilé lọ ẹ jọ̀ọ́ ẹ má bínú sísá Ìfẹ́ kí ló dé tó yẹ pé ní mọ́tò lè jókòó sí. ó yá ṣọ́ọ̀bù mọ́mì mo wà nínú mọ́tò dáàdì mi dẹ̀ mo jókòó sí ẹ wò ṣọ́ọ̀bù mọ́mì mi mo wà dáàdì mi street gan Ọlọ́run tí máa pa gbogbo ariwo ẹ̀rá mi lè dilé mi bọ́ta mo mọ̀ kan tí mo sọ ṣọ́ọ̀bù mọ́mì ṣe close ní sí ni kò sí kan tí mo fẹ́ hide sí. kó máa jẹ́ ikọ̀ téèyàn bá fèrú gbà ó máa tètè bàjẹ́ lágbára Ọlọ́run ikọ̀ téèyàn bá fèrú gbà ó máa tètè bàjẹ́ mo ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. ó ti pa ká sọ. ọ̀rọ̀ yìí di tó bá ṣe pé àwọn méjèèjì wà ń bí èmi ìbá ní kí ọba kan lo ọgbọ́n ìmọ̀ àti òye láàrin àwọn méjèèjì pé ìjẹ́ táwọn bá ti bá wọn rí ọmọkùnrin tó dúró déédéé tó ṣe pé tó bá wà lókè òkun ìjẹ́ wọ́n lè bá lọ bí kí ọba kan kúkú wá jáwọ́ nínú àpọ̀n tí ó yọ ní àwòrán àwọn méjèèjì ló jẹ́ lójú ti tèmi ẹ má bínú ọba ẹ má bínú o that is ṣe mọ nǹkan tó bá máa mú jà wá èèyàn máa ṣe kí ni èèyàn máa ṣe gáfárà ni ọbọ náà ní bí wa ṣubú kò ní jẹ́ ká ṣubú. àwọn oníròyìn tó wà ń bí ni àárò ti di wàhálà. ẹ má bínú bí mo ṣe mọ Yorùbá sọ sí ọba ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ ṣáájú wọ́n béèrè lọ́wọ́ Àríkẹ́ wọ́n ní ìjẹ́ kì í ṣe setup tẹ́ bá rántí question tí ọba kọ́kọ́ béèrè nìyẹn wọ́n ní Àríkẹ́ ìjẹ́ kì í ṣe setup gẹ́gẹ́ bí mo ṣe ń wò ó so àwọn méjèèjì ti drop. màmá yín kọ́ tún sáré ṣó skit ọ̀dọ̀ yín o. no kì í ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ní kí n sọ Yorùbá normal mo máa ká lólu so bí mo ṣe lè sọ Yorùbá tí Yorùbá mi fi máa sọ. mo ṣe gbọ́ mo rò pé ṣé wọ́n ka ìròyìn ní ṣe mo ní láti máa bọ̀ ní. ẹni tó bá mọ àwọn méjì tó bá jìjọ lọ sí school kó wọlé so wọn á lè béèrè question. ọba mi o. ká ní pé àwọn méjì tiẹ̀ wá nǹkan tí mo ní rí pé mo lè ṣe fún wọn kí fún àwọn méjì ní 500,000 ká má pàdé mọ́ pé mi ò fẹ́ kankan nínú wọn. yéè ọba o. kó má bá tiwọn lọ. kọ́ dẹ̀ máa jà kọ́ dẹ̀ máa jà kọ́ máa jà. because I don't understand this. Lord of the mo èmi sì rò bíi pé wọ́n ń ṣeré because I don't understand. ọ̀ ṣeré ọba ọ̀ ń jà ọ̀ ṣeré attitude àwọn méjì ò ń ṣe nǹkan tó fi ń ṣeré bẹ́ẹ̀
ọjà. ọba ẹ kálẹ́ o ṣe wà. ẹ káàbọ̀ kí lẹ sọ pé fẹ́ bá wa sọ. ohun tá a fẹ́ sọ náà ni ti kan ojú abẹ́ríkò yẹn ṣe rí ọmọ alákọ̀ọ́kọ́ yẹn èmi ò mọ́rúkọ wọn mo kàn dé bá yín lẹ́nu ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ but your choice first come first serve ọmọ tẹ gbégùnkè yẹn right ọmọ yẹn ó wà honest ìkejì ẹ̀yẹn ó lè máa blackmail ẹ̀ pẹ̀lú ọmọ bíbí o but ìgbà tọ́rọ̀ ti rí báyìí nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn ẹ parí ẹ̀kẹ́ fáwọn méjèèjì ló kọ́ máa bá tiwọn lọ. tí wọ́n bá sì wà níbi kan wá tó kù. wọn ò ní fẹ́ wà iná lè máa ṣẹ́tù ẹ máa mọ ọgbọ́n àgbà tẹ́ máa fi gbé wọn wọlé náà ni bẹ́ẹ̀sì náà nìyẹn pé kẹ́ fún wọn lówó kẹ́ parí ẹ̀ fún wọn kọ́ máa bá tiwọn lọ ọlọ́run ò ní já wọn ò ní kó bá wa. àṣẹ o. mo tẹ́ sọ yẹn náà nìyẹn bójú ọ̀la bójú anytime ẹ parí ẹ ṣáà make sure pé ẹ̀yin ṣe tiyín kọ́ máa kó tiwọn lọ kọ́ ẹ má bá wọn dá pé ẹ fẹ́ fún wọn lọ́kọ̀ anything kọ́ máa bá tiwọn lọ àbí báwo. ìfẹ́ olúwa. ṣé tí bá fún yín lówó tí bá fún Àríkẹ́ lówó ṣé ẹ lè fi mí lọ́rùn sílẹ̀ kẹ́ lọ fọ́kọ mi. ọba sọlọ́run tó bá jẹ́ pé torí nǹkan mi lè ṣe fẹ́ fún mi lówó ni mo máa gbà kó sóbì tó láìkó owó bọ́ tó bá jẹ́ pé torí pé kí n ba lè fi yín lẹ̀ torí fún Àríkẹ́ mo fẹ́ owó sẹ̀ tí kò bá jẹ́ wípé mo ti sọ fún Àríkẹ́ bí mi ṣe láìkì yín tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò bá má dùn mí kò ní du ẹlẹ́dàá mi but mi ṣàmú hate cheating I hate cheating in my life the fact pé mo sọ fún ọ̀rẹ́ mi pé mo láìkì yín and she knows ó wá dórí life ó wá claim ẹ̀ tó dé mọ̀ bí mi ṣe láìkì yín tó I swear to God mo lè forgive Àríkẹ́ láyé kò sẹ́ni bọ̀ tó lè tó tẹ̀lé bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí tó bá yẹ pé kan tó ju báyìí lọ bó ṣe máa ṣe nìyẹn Àríkẹ́ mọ̀ Ọlọ́run kò lè ṣe bí ẹ̀ ọlá pé mo wà truthful fún ni everything mo ẹ wò mo fẹ́ owó torí Àríkẹ́ mo fẹ́ owó Àríkẹ́ mọ̀ àní bí ẹ ṣe kọ́kọ́ gbé Àríkẹ́ sókè inú mi ti ń dùn pé in fact I was so happy pé Ọlọ́run ṣeun o àbàtà náà máa mọ̀ pé mo like òun o kíní kan o I was so shocked tí màá tá Àríkẹ́ máa wá tó bá reverse ti case ẹ̀ sórí ààrẹ ta ló máa ṣe tí kò ní dùn. ọba mi ẹ má bínú ẹjọ́ ṣé mo lè tọrọ nǹkan ọba. tọkọ tó fẹ́ sọ. ẹ bá mi sọ fún ọ pé ṣé wọ́n lè gbé báíbù pé àwọn àti nǹkan táwọn ń sọ yìí o àwọn ò ṣeré o àwọn míì àwọn ò ṣe content. tó bá jọ ládàájì mi tó wà nílé ṣá àìsẹ ọlá mo ń sá ọba tẹ bá lè nìkan ṣe. ẹ jẹ́ òbí àgbò lè rí sí. tó bá rí báíbù gbé fàyè ẹ̀ búra sí ń ẹ fàyè bàbá ọsọbẹ ó dọ̀nù bàbá ọsọbẹ ẹjọ ẹjẹ kan sọ lẹ́yìn kọ̀ọ̀kan ẹjọ ẹ ó dàn láàmú kọ́ tá à ń sọ mo máa wọn tó ti mẹ́sẹ̀jì mi sẹ́ ó dàn fún wọn lè wọ́n máa mú dádì wá ṣeré ń bí ẹ ó dàn ẹjọ ọba ẹ má bínú mi pàṣẹ ẹni kan ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ náà làfà náà ṣe sọ ẹni kan ṣe bí. pé kán búra àbí. bẹ́ẹ̀ ni pé wọ́n rí o àwọn òṣèkọ́ because ṣẹ́rí wọn bọ́ ṣe wà yẹn iṣẹ́ wọn kan tó lọ rí ìdí skul lọ ṣe yẹn normal but tó bá jẹ́ pé wọ́n fi ọ̀tọ́ ṣe ìfúta sọ yẹn. Hello when nǹkan tó ní kàn máa sọ ni wípé. gbogbo èèyàn ti sọ ní comment. it's okay èmi ò lè ní kán búra ẹ má bèrè pé kí ni reason tí mi lè sọ pé kán búra. that's it. ìdí tí mi lè sọ pé kán búra ni wípé ilé àṣẹ níbí. ẹni ní làákàyè jù yẹn lọ náà ọba ní làákàyè kọ́ búra báwo. 2.2 èmi ò mọ̀ wọ́n mọ̀ wípé fídíò yìí kì í ṣe nǹkan tó lè parẹ́ wọ́n mọ̀ pé fídíò yìí lè affect wọn mi ò believe pé wọ́n lè sọ pé àwọn fẹ́ act irú kan báyìí because wọ́n mọ̀ pé fídíò yìí ò lè parẹ́ kò lè tán for life ò ní wípé alágbájá wá ń jà lọ́kọ o something like that so èmi ò believe pé wọ́n lè act irú kan báyìí so tó bá dẹ̀ act yẹ àwọn ló mọ̀ but my own is kí àlàáfíà àkókò ìjọba. bẹ́ẹ̀ni. so ẹ jẹ́ kí gbé èkejì ẹ̀ wọlé èkejì ẹ̀yìn kí lórúkọ ẹ̀ lẹ́ẹ̀kan náà. Àríkẹ́ tó bá ti wà níbi ìjọba mi send me the post. ó wà ní comment section. ọba máa ń pàṣẹ ni kọ́ bá pàṣẹ fún wọn pé
Okay, àwọn òfin ìyàwó mọ́. Báyìí kọ́ máa bá tiwọn lọ. Ọba sá ṣé mo pé lẹ́ẹ̀kan ó ní mo ti bímọ ṣèbó ní mo ti bímọ lẹ́ẹ̀kan mò ń bọ̀. Ẹ bá mi wo post yìí èèyàn tó ní ọmọ àbúrò mi tó ní ọmọ òun lélẹ̀ àbúrò tèmi tó ní ọmọ òun lélẹ̀ ẹ ti bá mi bèrè lọ́wọ́ ìṣe pé kí ni nǹkan tó fẹ́ gé láti máa parọ́ nǹkan tí mi ṣe mọ́ mi ṣé tí máa bímọ màá máa fọmọ parọ́ ni ẹ bá mi bèrè lọ́wọ́ ìṣe pé kí ni nǹkan tó fẹ́. ó yá gbé àbúrò ẹ kó ń bẹ kó kùn wọn nìkan. ìfẹ́ wáyé tó ṣe wọ́n ti jẹ́ kó máa pa ọmọ mi kó máa pa ọmọ mi nìkan ni kó máa pa ọmọ mi kó máa bà mí jẹ́ káàkiri. dúró jẹ́ kóun náà sọ̀rọ̀ dúró jẹ́ kóun náà sọ̀rọ̀. ìfẹ́ wáyé tó ṣe ń parọ́ mọ́ rẹ̀. pé kí ni. ló ti bímọ ó lóun ti bímọ. everybody kan blame mi why not tó fi parọ́ nǹkan tẹ́mi sọ tó fi wáyé sí ara ẹ̀ lórí kí ló dé tó fi parọ́ pé òun lòun láìkì ọba tó dẹ̀ mọ̀ pé mo láìkì ọba kí ló dé tó náà fi parọ́ ọkọ lọ́wọ́ kan parọ́ ni ṣé ìwọ kọ́ lọ́wọ́ kan parọ́ ni ìwọ kọ́ lọ́wọ́ kan má jẹ́ kí n ṣe ìpè fún ẹ tí o bá fẹ́ kí kan ṣe ọba ẹ̀mí tẹ̀lé ayé ọjọ́ olórí burúkú ẹ̀dá ń sọ ṣé bí ọ̀rọ̀ gidi ṣe máa ń ṣe nìyẹn. ẹ má ṣe pé o ẹ má ṣe pé o ẹ má ṣe pé ẹ̀dẹ̀ fúnra yín lọ. ó ṣe ń ṣe báyìí kí ló dé tó ṣe ń parọ́ ọmọ mi nǹkan tí mi ń ṣe torí mo sọ pé mo láìkọ́ ọba ni wọ́n ṣe lọ wá excuse tó yẹ pé irọ́ ni tó wọ́n sọ pé mo ti bímọ ṣé tí máa bímọ màmá kọ́ pé mo ti bímọ ni ṣé mo bíbí járùn ni ṣe bẹ́ẹ̀ kan ló ṣàbímọ. question kan tí mo nífẹ̀ẹ́ yín méjèèjì báyìí ni pé ṣé nígbà tẹ́ jọjọ sọ papọ̀ tán wípé ẹ láìkì ọba ẹ̀ méjì wá wọ láìfò wa àbó ti pẹ́ tẹ́ tí ń sọ. no pé ẹ̀mọ̀ kan tẹ́mi ṣe wọlé even gan mi ò ní mind kan pé ọba lè accept request so ẹni pé bó ṣe accept request mi tó ń ṣe sọ̀rọ̀ tán ní kí n ṣe 360 tí mo yẹ ṣe everything tó ń fẹ́ tó lè ní kí n sọ̀rọ̀ mo lè sọ fún wọn pé ọba mo láìkì yín ọba lè ní àwọn láìkì yín pé ṣe so bí ìfẹ́ ṣe rí mi pé mo wà láì pẹ̀lú ọba ní ìfẹ́ ṣe send request even gan mi mọ̀ mọ́ pọ́ bá tó lè accept request ẹ̀. okay. mo ti message ọba mo ti message dáńgẹ̀jì náà bìlá àdìkẹ́ pé ṣé ó lè gbà pé mo ti sọ fún òun pé mo láìkì ọba. ẹ ṣe sùúrù ẹ pariwo náà bá lórí ẹjọ́. ẹ ṣe sùúrù ṣe rí gbogbo ariwo tẹ́ ń pa yìí kò lè find solution now nígbà tí ẹ̀yin méjèèjì ń pariwo ní sí tẹ́ ẹ̀ fúnra yín lọ́rọ̀ sọ tẹ́ẹ̀dẹ̀ ní sùúrù tọ́ba bá lòun ò fẹ́ yín méjèèjì kọ́ ṣé ẹ fẹ́ pa ọba ni. òye pé tọ́ba bá lòun ò fẹ́ wọn ọba ò lè fẹ́ ẹni tó bá wà lousy méjì you're too lousy ẹ kàn ń pariwo for no reason. ẹ láti rẹ̀ ọba. ẹ̀ka kẹ́kọ̀ọ́ má jẹ ṣèṣe kó yà fi ṣàwàdà nù ni ó pè mí. ẹ̀yin ṣe bẹ́ẹ̀ yín náà gbọ́kọ̀ tó sọ lẹ́sẹ̀wàdà ló lásìkò tẹ́ wọ́n wọ́n. ìfẹ́ ò kì í ṣe ọ̀rẹ́ gidi ìfẹ́ ò kì í ṣe èèyàn gidi. kàkà tí ọba máa fi fẹ́ ẹ tí mo dẹ̀ ti sọ fún ẹ wípé mo láìkí ọba jù ẹ lọ kọ́ba kúkú fà méjèèjì lẹ̀ ó pè mí mo lè tó bá yẹ pé possible kí èèyàn míì kó sọ̀rọ̀ nínú comment section àwọn tó mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ wípé mo máa ń sọ fẹ́ fífọ̀ pé mo láìkí ọba of which I told you ó wá rí opportunity láti bá ọba sọ̀rọ̀ ó wá yí ilé ara ẹ lórí àdàbí àdá ilẹ̀ ọ̀rẹ́ àdẹ̀ dá láàrin mi àti ẹ. ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo lé ó dà ẹni Àríkẹ́ ni ọba kọ́kọ́ mọ̀ tó dẹ̀ kọ́kọ́ sọ ọ̀rọ̀ ìfẹ́ jáde tí ọba bá wà ní ẹni tí òun kọ́kọ́ mọ̀ lòun fẹ́ bá lọ́nkọ́. Mommy, Daddy can my love for life. Come on. How many they too loud? For life for my life. Come on, love for life. Now are lousy. How many too are too lousy? Kò séyìí tí wọ́n lè fẹ́ nínú yín torí ẹ̀ kàn máa da pálásì ìlú tẹ̀mọ̀ sí jàgídíjàgẹ̀ ni táùtù lẹ́yìn méjèèjì. Bí mo ṣe wáyé mo ò lè sọ̀rọ̀ ẹnu mi tán mo ní sùúrù gan ìfẹ́ ló tọwọ́ bọ̀ mí lẹ́nu tí mo ṣe sọ̀rọ̀ mo ṣe wáyé mo gentle gan. Ilẹ̀ ọ̀rẹ́ ayé àdàbí báyé pé mi ò sọ fún Àríkẹ́ ló kù àdàbí báyé pé mi ò sọ fún Àríkẹ́ ló kù àìsẹ̀ àdàbí báyé pé mi ò sọ fún Àríkẹ́ ló kù láyé ní àti Àríkẹ́ mi ò ní sọ kankan ọlápẹ́ mi kúrò. mo ṣàlẹ́ mọ́ ọba ti wo mo ò tiẹ̀ ṣe any friendship. before nǹkan kí ọba kan mi mọ̀ kọ́ bá àìsẹ̀ mi ò mọ̀ kọ́ bá lè gbé mi wọlé mo ti yọ dípì olórí burúkú dànù mi ò tẹ̀ mọ̀ kọ́ bá gan lè gbé mi wọlé tí mo ti jọ ẹ́ dànù àìsẹ̀ nǹkan tó ṣe ó lè pa mí
ẹ yé pariwo regardless ẹ yé pariwo Yes, náà. yes, it's okay now. It's okay. Ẹ̀kalẹ̀. Yeah, Wálé ọba. Bùsà. Yeah, Kílẹ̀ fẹ́ ẹ̀kalẹ̀. sọ, kílẹ̀ fẹ́ sọ. Inú ti ń bí Yeah, níbọ̀ díẹ̀ nǹkan ṣe rí nǹkan tí mo fẹ́ sọ fún kínní ẹjọ́ tí máa dá tí bá fẹ́ dá ẹjọ́ yẹn máa dá ẹjọ́ yẹn ní ẹjọ́ Gen Z. Ẹ má bínú pé mo lo language yẹn. Number one tí kò fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin méjèèjì ni pé tí ọba bá lóun ò fẹ́ ẹ̀yin méjèèjì kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ̀yin méjèèjì tó bá lóun ò fẹ́ ẹ̀yin méjèèjì kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe. Ok ọba lóun ò fẹ́ ẹ̀yin méjèèjì kí ni nǹkan tẹ́ máa ṣe lẹ́yìn eléyìí sí. Okay. A ní mi ò lè stand alive kí n rí àjẹ́ ẹ pẹ̀lú sọ̀rọ̀ ọba. lẹ́yìn kọ̀ọ̀kan. Now nǹkan tó fẹ́ lọ Àríkẹ́ kí ni nǹkan tó fẹ́ solution tó fẹ́ kó bá ṣe nínú situation kí ni nǹkan tí wọ́n fẹ́ tó jẹ́ lasting solution tó lè accept. nǹkan tí mo fẹ́ ni pé kí ọba lè fẹ́ another person ṣùgbọ́n kí ọba fẹ́ ọ̀rẹ́ tèmi mi ò fẹ́. ṣé lasting solution tí wọ́n fẹ́ ni pé o ò fẹ́ kó bá fẹ́ Àríkẹ́ àfi kó bá fẹ́ wọ̀ nìkan. mo fẹ́ kí ọba fẹ́ mi kí ọba má fẹ́ ìfẹ́. Ok ìfẹ́ kí ni lasting solution tí wọ́n lè gbà. Lasting solution ni mi wípé kàkà tí ọba máa fi fẹ́ Àríkẹ́ tí ọba ò ní fẹ́ mi kọ́ba yà block àwọn méjèèjì kọ́ má tẹ̀ ní access láti rí life wọn torí mi ò lè stand alive kí lè rí Àríkẹ́ pẹ̀lú ọba despite the fact pé Àríkẹ́ mọ̀ pé mo like ọba jò ń lọ that is it kò sáré mi ò kọ́ba ó bẹ̀ mí gan ó bẹ̀ mí the fact that Àríkẹ́ mọ̀ pé mo like ọba jò ń lọ ó ti tó ọba ẹ má bínú ṣé kí n sọ bí ọgbọ́n ọmọdé tèmi ṣe sọ mọ bẹ́ẹ̀ mi ṣe mọ ọba sí nǹkan tí mo lè sọ bí mo ṣe mọ ọba sí nǹkan tí mo lè sọ ń sìn ojú pé ọba ọ̀rọ̀ yìí fẹ́ máa ṣe bákan bákan o ẹlẹ́fẹ́ fún wọn lówó tẹ́ bá fún wọn lówó náà tó bá dẹ́yìn possibly kàn máa jà ṣùgbọ́n tíyàn bá fẹ́ ṣerú nǹkan báyìí tèmi bá fẹ́ wo ní ìdààmú Gen Z o tẹ́ bá lè ṣe two sum kó ní kálukú náà wá dẹ̀ parí ẹ̀ sí tẹ́lẹ̀ nǹkan tó fẹ́ tọ̀wọ̀ kan tọ̀wọ̀ papọ̀ òdìyẹn náà lọ so ó ṣe dìyẹn lọ nǹkan tèmi lè sọ ni. mi ò fẹ́ rí pẹ̀lú ọba láńkẹ́ mi ò fẹ́ rí pẹ̀lú ọba mi ò fẹ́. ìfẹ́ ní sùúrù náà gbogbo lè mú kí i. mọ́mí ẹ̀ ni mo bó ṣe ń ká lára tó ẹ̀dá Àríkẹ́ mọ̀ pé mo láìkí ọba. ìfẹ́ ní sùúrù náà ẹ ṣe sùúrù ẹjọ ṣe rí ọ̀rọ̀ tí ẹjọ àfà. ẹ ṣe sùúrù Fisáyọ̀ ṣe rí ọ̀rọ̀ tí Wálé Bùsà tí wọ́n sọ yẹn kò ní lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ tí ọba bá gbé àwọn méjèèjì sínú yàrá kan náà tí wọ́n bá lọ ń jà tọrọ ṣe mistake la nǹkan mọ́ àwọn lórí kéèsì nìyẹn. ṣètò ẹni tí ọba kí tí ò lè ṣètò ẹni tí mọ́. àwọn tí ń pariwo yìí tí oorun bá yọjọ dà wọ́n pọ̀ wọ́n ò dáràn o. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹyọ kan tí wàá ti sọ̀rọ̀ mo fẹ́ kí ọba sọ̀rọ̀ lé lórí iṣẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kábíyèsí ó dàbí King Solomon pẹ̀lú àwọn obìnrin méjì tí wọ́n bímọ tí ọmọ èèyàn kan kú tí ìkejì lọ gbé ọmọ ẹnì kejì tó ń jà pé òun lòun ní ààyè ọmọ ọgbọ́n òun ni ọba Solomon ló fi tú ọ̀rọ̀ yìí òun ni mo fẹ́ kẹ́ lò láàrin àwọn méjèèjì. ó dáa ṣé ẹni tó fẹ́ sọ̀rọ̀ ṣé gbogbo ẹni tó fẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí ṣé ó ti tán. ẹ̀yin tẹ́ wà ní kọ́mẹ́sàn sáré tó ìfẹ́ sọ̀rọ̀ sí. mi fẹ́ rí Àríkẹ́ aláìsí pẹ̀lú ọba mi fẹ́ fẹ́ rárá. tó fẹ́ pa mí ni kí ló ṣe é kó tó fẹ́ pa mí ni ní ẹ̀kọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ sọ́kùn ní tó fi pa mí kí kò tí kò lè kí ló ṣe é ayé rẹ̀ fẹ́ bàjẹ́ ní ṣé wọ́n nìkan ní kẹ́kọ̀ọ́ sí ọgán náà olórí burúkú ló ṣì. ẹ má ṣe pé ibi ẹ má ṣe pé ẹ má ṣe pé. ọ̀rọ̀ pé Èkìtì nìkan ló fi ṣe pé àbí ọ̀rọ̀ pé Èkìtì ló fi ṣe pé máa jẹ́ kó mọ bá àlátògún wà lórí ọ̀rọ̀ yìí wà láì máa jẹ́ kó mọ bá àlá wà because okay. mo ti yọ àmì pọ̀ lọ́rẹ̀ mi ṣọ̀rẹ́ mọ́ pẹ́ẹ́pọ̀rọ̀ orí burúkú ló ṣì. very local rat ọba ọ̀rẹ́yàn fẹ́ very local rat mi ò ṣe ọ̀rẹ́ I know you we do TikTok together before now I am saving ayọ̀ dànù kò ní fọ́nrán ẹ̀dùn kan mi máa yọ̀ dànù wọ́n lórí burúkú. ẹni ọba kí lẹ́yìn gan fẹ́ sọ nínú gbogbo nǹkan tó because ọba Solomon ẹni sùúrù ọba Solomon. Wálé Bùsà jẹ́ kí Mickey sọ̀rọ̀. ẹ kálẹ́ ọba. ẹ káàbọ̀. ó lágbára o ṣe rí ìfẹ́ olúwa kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ lóòótọ́ rẹ ní ẹjọ́ one school ó ló láìkì ọba ó sọ fún pé
ó fẹ́ fẹ́ ọba ọ̀tọ̀ ni kí wọ́n like èèyàn àmúdẹ like ẹni natural ọ̀tọ̀ ni kí wọ́n sọ pé mo like ẹ̀ ó wù mí kí n fẹ́ ṣọ́rọ̀ mi yẹ ó tó lè máa sọ láàrin àwọn ọ̀rẹ́ pé mo like ọba wọ́n tó sọ fọ́rẹ̀ pé mo fẹ́ fẹ́ ọba yẹn wọn a ní kejì sórí yìí má ta ẹni tì láyè tó bá ń ṣẹlẹ̀ nǹkan tó rẹ̀ ò bá ṣe má pààrọ̀ ẹ̀ mọ́ sórí tọmọ bíbí tó ló ti bímọ ẹ̀ lóhùn ìyẹn lásán kó jẹ́ kọ́kọ́ fún ẹ ní F9 kọ́sìkò dáa má ṣe bẹ́ẹ̀ ó tọ́ ó dùn ẹ̀ ó dùn ẹlẹ́dẹ̀ ó wá dórí afẹ́fẹ́ ó mọ̀ pé bí táwa yìí gbogbo àgbáláyé ló ń wò wá ṣá gbogbo àgbáláyé ló wò wá àìmọye ẹni tó máa mú òun náà pé ó tọ́ kó dẹ̀ bímọ bọ̀ tí wọ́n dẹ́ ń kílèmù pé àló ti bímọ ẹ rí ọba ìjọ nǹkan tí mi fẹ́ sọ sọ́rọ̀ àwọn méjèèjì bẹ́ẹ̀ bá fẹ́ lè tọ̀hún ò ní gbà bẹ́ẹ̀ bá fẹ́ tọ̀hún tìbí ò ní gbà ẹ jọ ẹ wọ àwọn méjèèjì ẹ fí àwọn méjèèjì Ọlọ́run aṣọkọ alálùbáríkà fún wọn. Àmín. Àmín o. Ẹ ṣeun gan sà. Now ó kù ènìyàn méjì péré ọkùnrin kan obìnrin kan tó lọ́pọlọ pípé tó lè dá sọ̀rọ̀ yìí ká tó mọ ìdájọ́ tá a fẹ́ sí. Ọba Kàbúníkẹ́ Àdùn ó ní nǹkan tó fẹ́ sọ. Jẹ́ kí n gbé ọmọ àlè palace wọlé àwọn dagboru kìkì. Ọba o. Kàbúkàbú. Afa ẹ̀kalẹ̀ baby gospel ẹ̀kalẹ̀ Kẹ́mi. Hello, Mama. Yeah. Àríkẹ́ and Ifeoluwa, good evening. Tó bá yẹn pé ẹ mọ ọba lóòótọ́ ni, understand, truth is very bitter. Látẹ̀wá gbà ń pé bóyá ọba fẹ́ fẹ́ Àríkẹ́ lóòótọ́ àbí ọba fẹ́ Ifeoluwa lóòótọ́, understand. We both know that Ọba is actually joking. Ẹ̀yin méjèèjì wá sí social media. Ẹ wá tẹ́ndà secret tó wà láàrin ẹ̀yin méjèèjì. Ẹ wá tẹ́ndà sí social media. Ọba, with due respect. Ọba, ẹ jẹ́ kàn méjèèjì kó máa lọ. Ẹ jẹ́ kàn méjèèjì kó máa lọ. Ṣé ń gbọ́ mi nípa secret mi ò lanu sọ̀rọ̀ pé ìfẹ́ ṣe báyìí. No matter what mi ìfẹ́ mọ nǹkan tẹ́mi àtúrẹ́ mi lè jà sí. Ìdájọ́ mi rí. Ok, máa nìkan sọ pé òun fẹ́ béèrè question jẹ́ kó béèrè question yẹn kó a máa lọ. Jàti yóò dàbẹ̀ sí. Ìgbà fẹ́rẹ̀ tó dára. Ìyẹn ní wàá rí ìgbẹ́kẹ̀ májà padà. Anyway, táwa ti pàdé báyìí, máa bojú ìlà. Ẹ̀kalẹ̀ o, ẹ ṣé tẹ́ gbà mí láàyè kí n tún wá sórí ètò yìí. Kẹ̀rí question tó fẹ́ béèrè, ọwọ́ ọ̀fẹ́ mo ti fẹ́ béèrè o. Ìfẹ́, ṣé ò ń gbọ́ mi? Jọ̀ọ́ má bínú o, gbogbo àgbáyé ló ń wù ẹ́. Torí ìwà àtọ̀rẹ́ ẹ̀, nǹkan tẹ́mi kàn máa advice ẹ̀, mo dẹ̀ mọ̀ pé inú ẹ̀ ti ń rọ̀, wàá sọ. Torí nǹkan tẹ́mi kàn máa advice ẹ̀ ni pé ọ̀rẹ́ ẹ̀ òun lọ̀rẹ́ ẹ̀ ṣóyé o lè sọ fún pé o like ọba o o lè ní o like ọba kó má sọ pé o fẹ́ fẹ́ but ọba gbé ọmọbìnrin yìí wá sókè lénìí ẹ̀bẹ̀ tí fẹ́ bẹ̀ ní ojú àgbáyé ọba yìí ọba tó ní làákàyè ni o ó mọ ohun tó lè ṣe o ó kàn gbà wá ní union dàkà lè sọ̀rọ̀ ni which is tọ́ọ̀rẹ́ ò bá bímọ tó sọ pé ó bímọ inú lè bí ẹ. Ọ̀rọ̀ yìí ó fi dájú wọ̀n pé ẹ ti ní nǹkan kan tẹ́ jọ ń ṣe pọ̀ láti school ìjà ló dé lórí ìdòwe but nítorí ọjọ́ mi ẹni tẹ́ ń wò yìí ó mọ lè ṣe onílàákàyè gan ọlọ́gbọ́n ayé ni so màá fẹ́ kó má bínú kó jèbù rẹ ọ̀rẹ́ ẹ kò bímọ má sọ nǹkan tí ò ṣe mọ́ gbogbo àgbáyé ń wù ẹ́ ok mo ṣẹ̀ṣẹ̀ báyìí ẹ má bínú ìbínú ló jẹ́ ń ṣe ọ̀rẹ́ tó bá ṣèyẹn fún lójú àgbáyé tóun náà bá ń ṣe pé bóyá fokó ọmọ àlè àbí kinní kan ni ó mọ bó ṣe lè wá bẹ̀ lẹ́yìn tó yé ẹ má jà máa bínú tán báyìí màá fẹ́ kó jẹ́ kínú ẹ̀ rọ̀
má parọ́ nǹkan tí ò bá ṣe mọ́ ó rí pé bó ṣe ń tẹ́tì ẹ̀ lórí nǹkan tó sọ yẹn kò padà sọ pé nǹkan tí wọ́n ṣe rèé lẹ́yìn pé ó sọ pé bóyá wedding ọ̀ kò ṣe wedding but ìyẹn ọ̀fẹ́ lóhùn but ọ̀rọ̀ tí wọ́n sọ fún yẹn jọ mo fi Ọlọ́run bẹ̀ o gbogbo àgbáyé ń wù ẹ́ mi fẹ́ kó jẹ́ kó sọ tó tọ́ yẹn lójú ọba kó bá dẹ̀ mọ nǹkan tó lè ṣe fún yín kò ń ṣe pé ọba náà fẹ́ fẹ́ ọ̀rẹ́ ẹ but túwà rẹ̀ ṣe lójú àwọn èèyàn kó bá dẹ̀ mọ nǹkan oore tó lè ṣe fẹ́yìn méjèèjì kẹ́ máa bá ti yín lọ pé sì lè ní ẹ̀tẹ́ lè ṣe fúnra yín ẹ má dòru mọ́ra yín náà màá fẹ́ kó jẹ́wọ́ kó jọ́ nítorí Ọlọ́run gbogbo àgbáyé ló mọ gbogbo ojú tó ń wù ẹ́ báyìí o kó jẹ́wọ́ fọ́ba nǹkan tó bá béèrè má parọ́ tínú bá bí ẹ ló ṣe jẹ́ kó sọ bẹ́ẹ̀ sọ pé inú ló bí ẹ nǹkan tó bá wà náà ọ̀rẹ́ ẹ̀ náà á sọ tiẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan sir thank you very much. yà sẹ́rí nǹkan tó fẹ́ sọ sọ̀rọ̀ yìí ni wípé àwọn méjì lè ní love. Because you like it taking no hide the feelings here. Mo láì bó lókàlù kò ṣe jáde wá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò lè jáde ó sọ ọkùnrin tó love ẹ. But this is my condition. Ìfẹ́ níbo lẹ́ ń gbé. Ìfẹ́ ọba ń bẹ̀ sọ̀rọ̀. Ìfẹ́ níbo lẹ́ ń gbé mà. Níbo lẹ́ ń gbé mà. Wọn Alábẹ́òkúta. Abẹ́òkúta lẹ́yìn ń gbé. Bẹ́ẹ̀ni sà. Àríkẹ́ níbo lẹ́yìn ń gbé mà. Ìbàdàn. Ó dà. Wọ́n máa wà ní Èkó lọ́la. So ilé tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ló fẹ́ fẹ́ mi. Wá bá mi lÉkòó lọ́la. Okay sir. Nígbà yẹn ti di ẹ̀ ń bẹ̀ o. Nígbà yẹn ti di ẹ̀ ń bẹ̀ o. That is the judgment. Ẹ lọ rí ọba ẹ dé owó mọ́tò yín mú o. Ẹ dé owó mọ́tò yín mú o. Ẹ̀yin bá wọn méjì rẹ̀ ni wọ́n yọra wọn straight. So ìgbà yẹn la máa mọ̀ wípé bóyá wọ́n serious bóyá wọ́n ṣeré. Ọba ìjáde lórí ìdòwe ọmọ yẹn ò bímọ ẹ̀yin pọ́ tí rẹ́rìn síra wọn ẹ̀yin náà lè máa ṣàtúnṣe yẹn o. Ẹ̀yin lè máa bọ́dá yìí ẹ̀yin kàn tẹ̀kì gbogbo nǹkan síríọ́sìtì. Irọ́ ọ máa jẹ́wọ́ tó bá rí ọba ọ méjèèjì bá rí ọba lójúkorojú ọ máa jẹ́wọ́. What is the problem of this chemistry? Mo sọ pé táwọn ọmọ yẹn bá rí ọba lójúkorojú àwọn méjèèjì ọ máa jẹ́wọ́ ọ máa sọ nǹkan tó wà láàrin ọ máa jẹ́wọ́ public lọ wà lọ́yìn ìjọba yẹn. But ẹni sì rò tó possible kí ọ̀rẹ́ méjì kó láìkè èèyàn kan. Ó possible 100%. Ó possible dáadáa. Dáadáa. Ọ̀rọ̀ question tí mo béèrè kọ́ kò tí yé yín. Ó possible kí ọ̀rẹ́ méjì kó láìkè èèyàn kan but kò possible kí ọ̀rẹ́ méjì kó fi feelings wọn hàn lẹ́ẹ̀kan náà. Tó bá jẹ́ àwọn tara wọn gbóná sà wọ́n lè fi hàn lẹ́ẹ̀kan náà o. Ọba mo mọ ọmọ ìyá méjì ẹ̀gbọ́n àtàbúrò ọ láìkọ ọkùnrin kan nfa ọ tún jà torí ọkùnrin yẹn wà lórí ìdúró bá àwọn méjèèjì jà tó ń nọra wọn. Ẹ jẹ́ kó dọ̀la ná. Àwọn méjì ọ̀tí ẹ̀bẹ̀rẹ̀ ibi tó ti wá pàdé ni. Ṣé ẹ̀yin méjì lẹ ní WhatsApp number jẹ́ kí n tẹ̀ pé WhatsApp number rẹ fún wọn. Ṣé ẹ sì wá ń bí? Àwọn ìyàwó méjì tuntun. Ẹ wá sókè kẹ́yìn méjì. Ìyáálé àti ìyàwó. Kábíyèsí tẹ bá fẹ́ àwọn méjèèjì báwọn ẹ̀ẹ̀kan ni wọ́n mọ̀ gbóúnjẹ wá ẹ̀ẹ̀kan ni wọ́n ní kẹ́ máa jẹ wàhálà. Bàbá kí ló dé tẹ gba gift tí mo fẹ́ fọ́ba? Nígbà tí mo gbé òdìdí àti mi tí mo fẹ́ gbé fọ́ba tẹ́ ẹ wá gbà. Ẹ̀yin méjì ṣẹ́ẹ̀tì wá bí kẹ́ gba ṣẹ́ẹ̀sì ní
Ṣé ẹ ní nọ́mbà mi? Ẹgbẹ́ ìjẹ wọlé padà o. Táyọ̀ àbẹ́yìn náà ní ẹni interest nínú ọba ni torí ẹ̀yin náà ń jẹ́wọ́ bọ̀. ìrìn àjò Ẹ tèmi kalẹ́ jí sà. èmi ò ní interest ìrìn àjò mi Ẹ jí kalẹ́ mà. ẹ káàbọ̀. Ẹ sà. Ẹ kalẹ́ ọba sà. Yà kí lẹ fẹ́ sọ sọ̀rọ̀ ṣé ọ̀rọ̀ yẹn náà lẹ fẹ́ dá sí? Ó ní sà. Kí lẹ fẹ́ sọ nípa ẹ̀? Ṣé rí Àríkẹ́ yẹn? Mo rí i pé gbogbo bó ṣe rí lọ́kàn ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀. Bó ṣe rí ìfẹ́, ìfẹ́ dàbí camouflage ni, sorry to say. But Àríkẹ́, mi ì mọ̀ Àríkẹ́ rí, èmi wà l'Ábùjá, mi ì mọ̀ wọ́n rí. But Àríkẹ́ yẹn, mi ò rí nírẹ̀ ẹni tó bímọ rí sà. But ìfẹ́, gẹ́ yẹn nínú 100 ọ̀rọ̀ tó sọ, let me say 91% irọ́ ló pọ̀ ń bẹ̀. Ṣé mọ̀ pé àwọn ọ̀rẹ́ kan wà téèyàn bá bá wọn rìn, àwọn èèyàn máa ń bá onílára ọ̀rẹ́ rìn, èèyàn kì í notice. Bọ̀ nínú ìwà wọn, ẹ máa mọ̀ pé nìyí onílára ni, nǹkan tó ń ṣe ìfẹ́ nìyẹn. Mi ì mọ̀ Àríkẹ́ rí, mi ì mọ̀ anybody wọn rí o, mi ì mọ̀ anybody rí. But ìfẹ́ yẹn ọ̀rọ̀ ẹ̀ kò balance. But táwọn méjì bá lè ṣe two sum, ọba anything for you now, bàbá ńlá lẹ́yìn, ó pọ̀ fún yín gan. Ó pọ̀ fọba 100%, ọba for life, ó pọ̀. Anything for you. Ẹ máa járàn ìka àwọn ìyàwó mi bẹ́ẹ̀ yẹn. Ṣe rí àwọn lady yẹn, nǹkan tí kò yé ẹ̀yin generation yìí nìyẹn. Àwọn ọmọ méjì yóò kí n ṣe oníranù o. Nǹkan tó wà lọ́kàn wọn náà sọ síta yẹn. Ṣe rí nǹkan tí mo hate jù láyé ni kéèyàn máa pretend. Mi ò rí wọn gẹ́gẹ́ bí oníranù, mi ò rí wọn gẹ́gẹ́ bí olóṣì. Ṣé wọn pé mo béèrè lọ́wọ́ Àríkẹ́ yẹn pé ṣé girlfriend ló fẹ́ ni? Ó ní no, ó lóun fẹ́ mi sílé gangan ni pé òun fẹ́ bímọ. You understand? So we call something determination. So mi ò rí wọn àwọn méjì gẹ́gẹ́ bí oníranù pé a fẹ́ ṣe ọ̀sẹ̀ tó sọ. Wíwá tó ń bá wá lọ́la gan àlẹ́ ṣe kan papọ̀. Mo kàn fẹ́ fi mọ bóyá wọ́n ń ṣeré ni o àbí wọ́n serious. I just want to know. Before we further more. Sorry, mo máa ṣépè sọ́lé tó pera ní level yìí. I don't know the problem of this level. Ọ̀rọ̀ ẹ̀ ò yé èèyàn. Ó bá wọn lójijì nílé rí. Nǹkan tó ń pẹ́ tó bá tó dá sí máa block ẹ̀ dànù. Ẹ̀yin èèyàn yẹ double tap náà. Sọ̀rọ̀ tẹ́ bá ti dókè. Ọba o. Sí o kí lẹ fẹ́ bá wa sọ. Ẹ kalẹ́ o. Go straight to the point. Ọba Àríkẹ́ yẹn lèmi like o. Ọmọ gidi ni o, ó fẹ́ fẹ́ yín ni o, Ọlọ́run. Ọba Àríkẹ́ yẹn òun ni number 100. Okay, kí n fẹ́ Àríkẹ́ yẹn àbí. Ọlọ́run mo like ẹ̀ gan, Ọlọ́run mo like ẹ̀. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀? Ọbalẹ́ndé làwa ti ń sọ̀rọ̀, àwa tó Ọbalẹ́ndé. Lẹ́yìn tí marry. A ti bímọ. Mo lè fẹ́ tó ti bímọ mi fídíò kì í sàrùn mọ́. Rárá, èmi kàn like yín normal ní natural ọba 100. Ṣebí ẹ̀ sí nílé ọkọ. Bọ̀ no, èmi kàn like yín normal. Ẹ má wọrí, a máa sọ ní DM. Àdéṣe gbogbo náà ló níbi tó láìkè casting. All right, sir. Ọba. Àṣìbà tí ó ń wo fíìmù látàárọ̀ àbí orí. Ọbẹ̀ mi ọ̀hún ẹ̀ sí odi game tẹ́ máa ń play lórí kíní mo bí ọ̀hún yẹn ṣáà ń sọ pé ìránṣẹ́ láìfù bẹ́ẹ̀ lọ ń pè mí ẹ mọ̀
ẹ̀mọ́ pé mi fi bẹ́ẹ̀ wá láìfù ẹ̀mọ́ sápá mu gbẹ́tẹ́fẹ́ fún mi lówó náà wọ́n ṣe láìfù pè mí mo ṣàwọn pé kí ló ń ṣẹlẹ̀ so bọ̀bọ́ yẹn wá sí mi ẹ̀kọ́ dẹ̀ sí ni wọ́n ní pé wọ́n ń jà nítorí yín. òyìn okó mi ti ta okó mi wọ́n bá ní kí ló lọ ní gbòòrò pé ta ló mìlú títì o gbogbo wa la sáàgbọ́ nípa ọba Solomoni ọba àgbáyé wọ́n bá ní kí ló lọ ní gbòòrò pé ta ló jà ló kó ọba Solomoni o. ọba ṣé kò ṣọwọ́ tó sọ fọ́ bá bá nìbàdàn àti Òṣogbo. no kì í sàwọn ìyàwó tuntun lélẹ̀. kí ẹ rí àwọn eléyìí rí láyè mi ní ìmọ̀ mi tó ti wá wọ́n kàn ò já wọlé ni. ọba ọṣẹ tẹsí wẹ lẹni ó yẹ kẹta ní 100,000 ẹni tó bá lórí ìyàwó. kì máa ṣe kékeré. mo rí ìkíní díẹ̀. ó fi wọ́n spiritus ẹ̀ fún ẹ. wọ́n sẹ́ndẹ̀ wọ́n sọ pé kí n máa bọ̀ pé àwọn kan jà lórí pé àwọn obìnrin méjì wọ́n ń du ọba èmi máa ń gbé normal tea nìyẹn pé èmi pé àbọ̀ gbé ọba tí mo bá pọ̀ máa ń ṣe fàájì ni so èyí tí mo wá gbọ́ mo wá rí bí kan bóyá gbé kéèyàn kan ṣe pé kéèyàn kan ṣe kinní kan. ìpè ńlá mà ní kì má ṣe kékeré. wọ́n tún sọ èdè. wọ́n tó sọ èdè yìí wà bí wọ́n bẹ̀rù. Àṣìfà ẹ ti miss Àṣìfà. o rí gbogbo fíìmù yẹn. àríparí. ọba kìíní èmi play game lèmi play tèmi. Àjífà ti lé wọn bọ́lẹ̀ lẹ́gẹ̀ẹ́. ẹ kalẹ̀. ilé fẹ́ sọ́sọ́ tó wà nílẹ̀. ẹ kalẹ̀. wọ́n invite èmi náà ni pé kí wá wo ọba àtàwọn. òun lèmi torí mo jẹ́ one of your friends but mi sí online so mo wá rí invite ẹni yẹn mo ní kémi náà wá gbọ́ o. òkè sí ẹ bá wọn ìgbà tí wọ́n sọ̀rọ̀ abẹ́ ẹ̀ bá wọn. mi padà bá wọn mo ṣẹ̀ wọlé láìpẹ́ yìí. ẹ ti miss gan. ẹ ti miss ìjà. ẹ ti miss gan. àwọn tó bá wà níbí ló lè sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lálẹ́ fíìmù ńlá ni. ẹ kálẹ́ ọba. ẹ káàbọ̀ iṣẹ́ wà níbi ìgbà tó tóbi ṣẹlẹ̀. wọ́n wà ní kọ́mẹ̀ntì náà. látàárọ̀ mo ti kọ́mẹ̀ntì mo witness gbogbo ẹ̀ o ọba celebrity nìyí o. kí lẹ fẹ́ sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yẹn. bọ ọba mi ní parọ́ fún yín Àríkẹ́ no Àríkẹ́ ìfẹ́ wá láti inú ẹ̀ ní seriously ìfẹ́ wá láti inú Àríkẹ́ bó ṣe rí ìfẹ́ olúwa ọ̀rẹ́ ẹ̀ ó fẹ́ ṣe níṣe pé ọ̀dọ̀ wọn lè ti máa sọ̀rọ̀ nípa yín tẹ́lẹ̀ o bó fẹ́ ṣe níṣe pé tí òun ò bá yìí kàkàkẹ́ fẹ́ Àríkẹ́ àwọn méjèèjì máa kúkú lose yín nìkan tí ìfẹ́ olúwa wà after nìyẹn pé Àríkẹ́ ò gbúdọ̀ rí gẹ́tì. tálẹ̀ wá support láwọn méjèèjì báyìí. mo support Àríkẹ́ omi ní parọ́ fún yín mo like ọmọ yẹn fún yín gan as in no 100% Àríkẹ́ 100% Àríkẹ́ torí ó wá látọkàn ẹ̀ tẹ́ bá rí bóyá ń sọ̀rọ̀ ọ̀gá ẹ̀ máa mọ̀ pé passion yẹn wà ń bẹ̀ ṣùgbọ́n ìfẹ́ olúwa ọ̀gbá ni o ó sán lórí gan bóyá ń sọ̀rọ̀ ọ̀gá ẹ̀ máa mọ̀ pé eléyìí ó rẹ́dí láti ká fọ́ everything kí gbogbo ẹ̀ dàrú nǹkan tó wà after nìyẹn. bọ̀ ṣe Àríkẹ́ 100 Àríkẹ́ omi ní parọ́ fún yín. ọba mò ń bọ̀ nà gọ́gọ́ tí yé mi o because ó ń yè mí lẹ́nu pé. broda yìí ti miss látàárọ̀ láti wà níbí báyìí mo fẹ́ sùn gan oorun ò wá mọ́. ẹ bọ̀ ẹ ní sùúrù náà as the PA àwọn èèyàn wá ń jà lórí láìpọ̀ bọ́bọ̀ rẹ̀ yọ wọ́n. broda wọn ní lọkàn ó dàgbà wọn borí ọba ńlẹ lẹni ọba tí mo mọ̀. ọba tí mo mọ̀ ọba tó yẹ pé kẹ́ kí wọn jù gan ajá yín mọ́lẹ̀ ni. because ọba ṣe bẹ́ẹ̀ máa post ẹ̀ sí YouTube. Of course. lẹ́sẹ̀kẹsẹ̀ ó lọ sí YouTube. ẹ jẹ́ kí mi lọ wo YouTube. ilé yìí máa ṣe jà kékeré ó wà mí ní. Mama mi ẹ. ìyálé àti ìyàwó ni kẹfí sí ọba. no àwọn ilé. màá ní obìnrin méjì jà lórí oko ọba ni máa kọ síbẹ̀ obìnrin méjì jà lórí oko ọba. ọba o. Miami àbí kí lórúkọ ẹ? Abẹ́ní.
pa ìkàlẹ́ sà. Kí lẹ fẹ́ bá wa sọ? Àlórí ẹ̀ tó wà lẹ́lẹ̀ nínú ọ̀fẹ́ sọ sí ọba. Ṣé ẹ wà níbẹ̀ láti bẹ̀rẹ̀ dópin? Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ fẹ́ sọ sí? Àríkẹ́ yẹn èmi rí ní ìyẹn tẹ́ kó nífẹ̀ẹ́ yín tọkàntọkàn. Mẹ́ta ọba. Bẹ́ẹ̀ ni torí tẹ bá ti rí ìsọ̀rọ̀ ìfẹ́ olú ẹ tó máa mọ̀ pé ilé ò kí ẹ̀. I swear. Àríkẹ́ 100. Àríkẹ́ mú wọn pé tó bá fi yín sílẹ̀ bó ṣe wà nǹkan máa ṣe lédi yẹn. Kí ló fẹ́ ṣe? Mi ò mọ anybody wọn rí o but nǹkan máa ṣe lédi yẹn. Ẹ máa rí ìyàtọ̀ ìjọ. Ìfẹ́ olúwa sọ wípé òun ò kí ẹ̀ pé káwọn méjì jọ lose ẹ̀yin náà gbọ́ nǹkan tó ń sọ. Exactly. Kò ní sọ fún pé òun ò kí ẹ̀ pé anybody àwọn lose. So nígbà tí ìfẹ́ ẹni sùúrù nígbà tí ìfẹ́ olúwa bá wá sọ wípé sí pé mi ò lè fẹ́ sí kí la fẹ́ wá ṣe sí. Ọba ó ń ṣẹnu ni. Ó kàn fọ́n bò ní. Ẹyin náà. Ọba ìfẹ́ kan fẹ́ da gbogbo ẹ̀rú ni. Ọba ẹni sùúrù ṣé kò sẹ́bẹ̀ tó mọ̀ áńdù wọn like ṣé spẹ́ẹ̀kì ni wọ́n. Ìfẹ́ olúwa nìkan jẹ́. Ṣé spẹ́ẹ̀kì wọn ni. Wọ́n níwájú wọn lẹ́yìn. Àwọn méjì náà lọ nídìí. Àbọ̀tà Àríkẹ́ yẹn lèmi lọ fún o ajé. Wàhálà Àríkẹ́ lèmi gan lọ fún 100 Àríkẹ́. Àríkẹ́ yẹn fine ju ìfẹ́ olúwa lọ. Ó fine, ó calm. Ó fine, ó calm. Irú ìfẹ́ olúwa ẹ ọba ìfẹ́ olúwa lè fọ́ góòmọ̀ yín lórí tẹ bá ṣe é ní àwọ̀. Bọ̀ ọba. Bọ̀ Àríkẹ́ ti yẹ ó yìí na understanding. Ìkọ́kọ̀ tí yé mi. Ṣé Ìbàdàn àti Òṣogbo ló fa eléyìí ni àbí? Ìkọ́kọ̀ tí yé mi báyìí. Ó kàn á dùn mí pé ọmọ ìlú mi làwọn méjèèjì. No, kò ṣe Òṣogbo ló fa anything. Ìkan ń gbé Ìbàdàn, ìkan ń gbé l'Ábẹ́òkúta. L'Ábẹ́òkúta. Ọmọ mo ti ń bí sí o. Mo kí gbogbo ilé ọba ẹ̀kálẹ̀ wọn kí n yàn. Ẹ̀kálẹ̀ o. Bàbá Ṣàngó níbo lẹ́yìn wà? Mo kí gbogbo ilé ọba. Ẹbú ni mò ń gbọ́ sọ̀rọ̀. Ṣé mo pé káwà tó wọ palace àwọn òfin tá a gbà wọ́n fẹ́ẹ̀ tó 21,000 kí ló ṣẹlẹ̀ ní palace níyànlẹ̀ yìí. Àwọn ilé ò tí wọ palace wọn kàn já wá bí láì lókun lọ́rùn ní ìwọ̀n wọ palace. Ìtaná wà mí mọ̀. Ọba inú ọba ti rọ̀ gan-an ọba mọ́ even tí mo tiẹ̀ ṣe fẹ́ dá sọ̀rọ̀ yìí mo tiẹ̀ orientation táwa gbà mi tiẹ̀ lè sọ̀rọ̀ ẹnu mi tán. Ẹbú ni màá kò ní bàjẹ́ fún yín àní screen record tán screen record fún mi náà wọ́n lé búra wọ́n búra bíi ti báwo. Wọ́n ti ṣe ẹ̀pà fún mi sẹ́ẹ̀ tí wọ́n ti bá bọ̀ your papa don dey your dad don dey this o àwọn kí ló ṣẹlẹ̀ ọmọ ń jà lórí ọba wọn wíwà tó bá jọ̀rọ̀ obìnrin ni gbé. Nítorí palace tèmi mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà nínú ilé bàbá mi lèmi mọ̀ obìnrin kan ò lè ní pé kóbìnrin mi máa wọlé tóbìnrin kejì tó bá máa wọlé ọmọ nípò kìí fine gbé tí ẹ gbà kó ti tiẹ̀ kó jókòó ó wà ní sípò kìí tó ọba fẹ́ ok ọba ìdájọ́ dọwọ́ yín omi ilẹ̀ sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa dájọ́ yìí o. Àlọ́ṣẹ tí ọba fi wẹ̀ lẹ́nu ọba pé ní lára méjì. Ọmọ owó kíláàsì. Ẹ kálẹ̀ ọba. Lẹ́fẹ̀ẹ́ sọ. Ṣe rí lákọ̀ọ́kọ́ nǹkan tèmi máa sọ ni pé méjì ni ọ̀rọ̀ yẹn. Ṣe rí àwọn méjì ìhà àkọ́kọ́ rẹ̀ ibẹ̀ ni pé tí ó máa ṣe pé bóyá wọ́n á heart content lórí bíbá yìí. Wọ́n ti wọ́n pẹ́ fẹ́ parọ́ ló bá tẹ́ fi meet. Ọ̀wọ́n arínú òde. Baby gospel kí ló rí sọ̀rọ̀ tó wà lẹ̀. Ọba o. Nǹkan tó mi rí sí ni pé ó kẹ̀ jẹ́ kí èèyàn tó yẹn ní sọ̀rọ̀. Ọpẹ́yẹmí, what do you want to say? Ọba ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀. Ọba oní olóyè èèyàn ní ọlọ́gbọ́n èèyàn sì ní gbẹ̀lú.
bí woman kan ṣe sọ lẹ́ẹ̀kan yẹn mo type sí comment section pé ọba Solomon lè máa ń pera yín ẹ dájọ́ ẹ̀ bíi Solomon nínú bíbélì ìgbà tó gbẹ́jọ́ irú ọjọ́ ìwà ẹkọ̀ rí sínú ẹ̀ pé bíi normal pé ọmọ méjì làwọn méjèèjì jọ ń jà sí báyìí torí ẹ̀yin náà ń jà sí ẹkọ̀ rí sínú ẹ̀ bíi Solomon náà ṣe dá ẹjọ́ ẹ̀ kẹ́ẹ̀dá bá ṣe ń wo bí mo ṣe ń wo ìfẹ́ olúwa ẹ̀ sà Yorùbá máa ń pòwe kan máa sọ pé kà kíkiní kan màá yà fi ṣòfò dànù ní òun ní nǹkan tí ìfẹ́ olúwa ń sọ èèyàn tó bá dẹ̀ ti ń sọ orú nǹkan báyẹn lẹ́nu kò wá àtúnṣe sí nǹkan kan ó fẹ́ ba gbogbo ẹ̀ jẹ́ ni bọ̀ ìyẹn tí ṣì sọ fún yín pé òun ò gbowó. a ò tí ì lè dájọ́ ìsìn ọ̀nà tí àwọn méjì bá wá lọ́la la máa tó mọ ọ̀rọ̀ ẹja tó fẹ́ dá. bọ̀ ọba èmi láìkì Àríkẹ́ yẹn mo láìkì ẹ̀ dáadáa ọmọ gidi ni mo láìkì ẹ̀. ẹjọ́ sí Àríkẹ́ sì wà níbí kíkọ́ Àríkẹ́ wá sókè kí n interview ẹjọ́ tó bá sì wà ní comment section jọ wá sókè. ó wà ń bẹ náà ó comment lẹ́ẹ̀kan yẹn pé ó wà ń bẹ ó wà ń bẹ. Àríkẹ́ kọ́mọ̀. àríkọ́. ẹ ó comment lẹ́ẹ̀kan yẹn pé ó wà ń bẹ. Àríkẹ́, where are you? Please, I want to see your eyes. Ọba ayọ̀ méjì sì lè ní. I cannot do without you. Ọba láti kọrin o. Èèyàn méjì sì lè ní rí bá rí sọ̀rọ̀ yìí. Àjíbà àti Láìtàn. Àwọn tí mo rí bá rí sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nìyẹn. Kí ló dé? Nítorí pé ṣe báwọn ni PA àti secretary. kábíyèsí kí ló dé tí secretary gan wà lọ. Ẹ má bínú ẹ jẹ́ kí n sọ̀rọ̀ méjì lẹ̀. Anytime tó bá ti wá sí live ó yẹ kí n máa wà ní live pẹ̀lú ọba. So tẹ́nibọ̀dì bá ti wá lórí orí live tó bá ti ń ṣe kòtìkòtì kọ́tì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbéra wọn lérí ẹ tí wọ́n ti rẹ̀ dìlù bá kọ́mẹ́sì. ẹ̀bùn ni ẹ̀yin náà ẹ mọ̀ ọba ló sọ pé ọ̀hún ògbó ní sápá ṣe ẹ̀ mọ́ bí ìlú ṣe rí agolo mílíọ̀nù kan oníkàlùkù tí a ṣe wọ́n ṣe rí so ìgbà tó dẹ̀ ṣe ẹ̀fọ́ èmi mo ṣe wálẹ̀ kan náà wípé gbọ́n ọmọ èmi ò tẹ̀ believe because palace òyìnbó tó tẹ̀lé sọ pé o ẹ̀jẹ̀ máa sọ ọkọ tó mú o lè búyàn so lóṣèlú wọn sọ pé wọn sí palace tó ń bá rẹ̀. those girls ọgbọ́n pa. Ẹ máa always wà pẹ̀lú ọba so that àwọn. ẹ mọ̀ bá ẹ lè sọ fọ́ba nǹkan tó fẹ́ ṣe ọba ọba. apá anybody ò ká. ẹ má bínú ọba ẹ má bínú. ọba mi o. kí ni nǹkan tẹ sọ pé fẹ́ ṣe lọ́la ẹ fún wọn sà. mo ní ẹni tó bá yẹ pé lóòótọ́ náà nífẹ̀ẹ́ mi sẹ́ tó bá yẹ pé lóòótọ́ náà fẹ́ fi lóòótọ́ because àwọn kan sì wà ní comment section tó ń fi doubt bóyá script ni bóyá irọ́ ni. ọba mi o. ọba ẹ̀rí olúwa hold on so tó bá yẹ pé lóòótọ́ àti lódodo ni mo fẹ́ rí wọn lọ́la táwọn méjèèjì mo máa lọ sékòó lọ́la kọ́ wá pàdé mi lẹ́kọ̀ọ́ fáwọn méjèèjì. àwọn méjì rẹ̀ dúró kọ́ fi gba nọ́mbà ọba kan tó kúrò. bọ̀ọ̀bá fẹ́ bí question kan ṣe àjọ máa lọ ní sà. ẹ nà àjọ ń lọ ni. àwọn ìyá àwọn méjì. kí ọkọ tó fi lọ rí yẹn ó wà lọ bí pé bọ̀tí wàhálà wa ìwúsá ni máa tẹ̀sọ́ fún àbíjẹ́ rìn kó tó lọ nìkan. ẹ̀rí olúwa kí lẹ fẹ́ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. My daddy. Hello sir. kí lẹ fẹ́ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ̀yin ká tẹ̀lé yín lọ sí èkó àchífà dáa gan. ọ̀rọ̀ my daddy lẹ́tún sọ tún gbé sọ́dọ̀ àṣìfà wàhálà. àjọkẹ́ àdè. ẹ kálẹ́ sà. kí lẹ fẹ́ sọ. nípa ọ̀rọ̀ àwọn méjèèjì ni mi ò mọ àwọn méjèèjì rí bọ́ ó ní point kan tí mo kàn fẹ́ pé kí gbogbo wa ká mọ̀ because ìfẹ́ olúwa kọ́kọ́ sọ ó ní kí ló dé tí Àríkẹ́ fi kọ́kọ́ pa irọ́ tẹ́lẹ̀ so that means Àríkẹ́ ò tí ì bímọ rí torí pé kó fi lè gain ẹ̀yìn òun ló fi ń parọ́ mọ́ Àríkẹ́ which is bad which is very very bad pé wọ́n dẹ̀ pera wọn lọ́rẹ̀ẹ́ that means pé even gan tó bá jẹ́ wípé òótọ́ ni Àríkẹ́ ti bímọ rí clay tí kò lè keep secret yẹn as pé ọ̀rẹ́ jọ ni wọ́n which is not real gan tẹ́ pé kò irọ́ tún wá ní
irú ènìyàn bẹ́ẹ̀ like bí ìfẹ́ olúwa báyẹn kò kí ń ṣe ẹni tí èèyàn lè go for sorry to say o because mi ò mọ̀ rí mi ò mọ̀ fẹ́ rí mi ò dẹ̀ máa rí kẹ́nà rí but torí pé kò ń lè gain nǹkan tó ń fẹ́ ó wá mú adúrú irọ́ bàǹtàbàǹtà báyẹn tó pamọ́ ọ̀rẹ́ nǹkan tí kò dáa ní ibùgán tó bá jẹ́ wípé ohun tó máa já olóore fún pé kíní yẹn gan kò lè achieve nǹkan yẹn mọ́ bó ṣe máa parọ́ mọ́ ọ̀rẹ́ nìyẹn torí pé kò lè gain nǹkan tí wọ́n ń wá ó tún wá padà sọ later ó tún wá ní òun ò kọ kẹ́ni tí ń bàjẹ́ in fact inú mi ò dùn mo ṣe gbọ́rọ̀ yẹn àti pé obìnrin jọ ní gbogbo wa kò yẹ ká máa jẹ́ elénìní fún ara wa onílara ni ìfẹ́ olúwa so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ẹ̀yin lẹ́ni ìdájọ́ lọ́wọ́ sà ẹ̀yin lẹ́ máa ṣe nǹkan tí ẹ fẹ́ ṣe tó wà lọ́kàn yín. orúkọ ìfẹ́ olúwa yẹn gangan ni mo fi láìpẹ ìfẹ́ yẹn lè ní gbà tí ẹ lè gbà tí ìfẹ́ but ìfẹ́ ò kún ṣe ẹni tí ẹ lè go for. ṣe rí problem tèmi pé obìnrin tí gbogbo ayé bá fẹ́ fáwọn láìpẹ́ ní òfin gbà tí obìnrin táyé ò bá fẹ́ lè ní láìpẹ́ mi ò fẹ́ yàwó. ọgbọ̀n obìnrin tí ẹ advice dádì mi kọ́ fẹ́yàwó kejì tọkọ yìí ṣe máa fẹ́yàwó kejì lé lórí nìyẹn o. ìyẹn ò sí kò ní problem náà obìnrin àìmọye obìnrin. àbúrò àkàwọ fẹ́ gbè pè ní. kílẹ̀ sọ́sà. àbúrò àkàwọ fẹ́ gbè pè ní sí èkó tí mo sọ pé kó wá ṣe níbí nìyẹn. dádì ẹ mọ̀ kí mo lè rí kẹ́ máa ṣe nǹkan tó máa dá léwu kí máa sọ̀rọ̀ ẹ kàn jẹ́ kó ṣàmì. Àríkẹ́. Ṣé o ti gba nọ́mbà mi? mo fẹ́ díẹ̀. Má o fojú ẹ̀ má mi fẹ́ káyé fọ́kọ́ sójú ẹ̀ jù mi fẹ́ kán pa kámẹ́rà mi fẹ́ kán fọ́kọ́ sójú ẹ̀ jù mi fẹ́ kán máa tó. Àjíwá ti rọjú. Àríkẹ́. Sir. Do you know I love you? Yes, I love you too. But nǹkan ló ṣẹlẹ̀ ní pé tó ti gba WhatsApp number mi tí ní WhatsApp number mi tàbí kékeré fún ẹ. Mo máa ń ka díẹ̀ nígbà nọ́mbà yìí because mo rò kẹ́kẹ́ bá pe nọ́mbà ń bíbá yìí kí ìfẹ́ dé yẹn kó máa gba nọ́mbà yìí tó mo máa díẹ̀ nígbà nọ́mbà yìí. Everyday ni mo fi ń pe nọ́mbà mi lórí íńtánẹ́ẹ̀tì mo máa pè fún ìfẹ́ náà mo fẹ́ fi mú. Ìfẹ́ wà ń bíbá yìí ọba mo máa gba nọ́mbà yín di ẹ̀yìn. ẹ̀yin méjì náà lọ fẹ́ rí i. ẹ wo wàhálà bá ṣẹlẹ̀ lọ́la ọba olóhùn fásitì. Àjíwá gan ti lanu báyìí. ẹ wá tẹ bá ti ń fa wàhálà yìí ẹ ṣáà máa ń nà dádì mi o. Àríkẹ́ try to calm down. Exactly. Sí wàhálà tó máa ṣẹlẹ̀ kọ́kàn lẹ́yìn tó bá wà láàrin ẹ̀yin méjèèjì ni so try to calm down. ẹ̀yin ẹ̀ làwa wà. Let me talk to you. ṣé wo bọ̀bọ̀ tó wà lókè yìí. Bámísà. Bọ̀bọ̀ tó wà lókè ṣé o mọ̀. Èwo nínú wọn sà? Àṣìbà ti sí náà ṣé o mọ̀. Yìí ni mo fi mọ àṣìbà, mo máa ń rí pé ìyá àṣìbà máa ń ṣe báyìí. So mo lè ń wò bóyá kí ẹ bóyá àṣìbà ò rí bẹ́ẹ̀. Okay. Nẹ́tíwọ̀kì ẹ̀ ò dá wúmọ̀ yìí. Ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi sà? Mo ní nǹkan tó ṣẹlẹ̀ Mo ń gbọ́ mi sà. Ní nǹkan tí mo fẹ́ ṣe ni wípé jẹ́ kí fi ẹ́ fún àṣìbà kí ni fẹ́ ìfẹ́. Tẹ́mọ̀ pé ilé náà lẹ́jì jọ wà. Àṣìbà náà tí màá rì ṣé kí fi ẹ́ fún àṣìbà kí ni fẹ́ ìfẹ́. Rárá o, ẹ̀yin gbogbo mo fẹ́ mi ìfá àṣìbà o, tí mo fẹ́ fà fíjọ́ àṣìbà ṣe, àṣìbà bí wọ́n tẹ́lẹ̀. Fine boy. Rárá
Honorable Fatima Ọba gbogbo mo fẹ́. Kódà tó bá dọ̀la la máa tó mọ scores ẹ wọ díẹ̀. Ọba ṣe ń gbọ́ mi wá láyé kó sì kò sí ìdílé mo máa wá lọ́la ṣùgbọ́n ọba ẹ má yẹ kí ìfẹ́ wá ẹ má yẹ kí ìfẹ́ wá. Báwo àbí báwo. Pé kò náà máa bá yín lọ́la lóòótọ́. Wàhálà ṣẹlẹ̀ ọba mi ìfẹ́ kí wàhálà ṣẹlẹ̀. Wàhálà kọ́kọ́ ò lè ṣẹlẹ̀ nǹkan tó ọba bá fẹ́ lọ́ba fẹ́. Cannot tell him what to do. Please. Gbogbo èèyàn ti wọlé látàárọ̀ ọ ti ń gbèjẹ ìwọ ni kò má fi ìwà ẹ jẹ́ ká ṣe báyìí àfa ṣé kí jẹ́ kí àwọn méjì wá lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ̀yin fáìtì wọn lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ tó di pé máa yìn fáìtì wọn papọ̀ torí tẹ bá yìn fáìtì wọn lẹ́ẹ̀kan náà wọn à ní lè fẹ́ sọ in tó wà nídìí ẹ̀ gẹ́gẹ́gẹ́ so ẹ̀yin fáìtì wọn lọ́tọ̀ọ̀tọ̀ torí àwọn ilé báyìí nìsín wọn rẹ́dì láti bó tẹ̀yẹ wọn àti ẹ̀ lè rí ṣe náà bọ̀ wọn rẹ́dì láti pàgò mórí ara wọn. mo ní àwọn bodyguard sílé. Exactly wọ́n ti wá jù wọ́n síta why ọmọ sọ pé tó bá respect ara ẹ̀ o láti respect èèyàn that respect ẹ̀ fún ọba it's just a turn off. At least mo ní àwọn bodyguard bíi 10 sílé. Àwọn méjì ò respect ara wọn tẹ́ bá respect ara yín it's okay but láti respect ọba. There's other people tó ń request na tọ́bọ̀dẹ̀ gbé wọn wá sókè ọba gbé ìméjì wá sókè àná ìméjì ẹ show ara yín ẹ show bẹ́ẹ̀ ṣe jẹ́ lórí social media is really bad. Tábà ríyàn tó máa bá yín sọ is bad. Ó fẹ́ dánìkan máa dókú ó fẹ́ takò wọ́n rédèrèdè. Ọba ọ̀rọ̀ iná tó tẹ̀ iná prepaid mi ti fẹ́ tán gan kò tó sápá tó ń bè mí jà ni èdè prepaid mo wà náà. sápá yẹn tó bá débi báyẹn nítorí ọlọ. bọ̀ mo ti ẹ̀ ń bọ̀ náà ọba ó ti ń ṣẹ́jú náà ìyẹn ń bọ̀ náà bọ̀ nǹkan ọ̀rọ̀ pípì ti sú mi. Ọba sọ̀rọ̀ tó ń bá yín àwọn tó ń bá yín ṣe kí n lélẹ̀. ọmọ ẹ nídìí o. dadi àṣìfà ti lọ wo profile ọmọ yẹn àṣìfà ti lọ wo profile. lẹ́pọ̀ lèmi láìkì normal ṣé o sọ pé o mẹ́sẹ̀gì mi àbí wọ́n ní TikTok àbí kí ló sọ. ó lóun ti máa wá sórí láìfù ẹ tẹ́lẹ̀. ọ̀gá àgbọ̀n báyìí. ok kò sí problem ẹ jẹ́ kí ta ló fẹ́ kọ́kọ́ wá lọ́la báyìí jẹ́ kí ṣé ìwọ ló fẹ́ kọ́kọ́ wá lọ́la kàtó ìfẹ́ni kó kọ́kọ́ wá. Mo máa kọ́kọ́ wá lọ́la ọba mo máa wá lọ́la. Ọba ẹ jẹ́ káwọn méjì wá lọ́la kọ́ ẹ fún wọn ní different time káwọn méjì wá lọ́la. Ibi tán ti gbọ́rọ̀ sílẹ̀ ibi tán ti bọ́ jìnnà wọ́n lè lọ ṣèpò gẹ́lẹ́ kan náà mi ò fẹ́ kọ́ pàdé ra wọn. Ọba pé olúwa tètè dé ọ̀dọ̀ yín tó rábẹ́kúta ló lóun wà ẹni ló dàpọ̀ wà ń bàdàn. èmi suggest nǹkan. àbí kí má kọ́ kó lábàdàn nígbà yẹn. kí lẹ sọ sà. Ọba èmi suggest nǹkan. ok. èyí tó wà ní Ìbàdàn yẹn tó wà lábẹ́kúta yẹn. ṣé kẹ́mi kúkú lọ rí yẹn kẹ́mi calm ẹ̀ down. o fẹ́ lọ tẹ lẹ́yìn àbí o fẹ́ kí. àṣìwà àwọn fẹ́ pa ẹ̀dùn kó lọ rí gẹ́fẹ̀ ní kó lọ rí ìyàwó dádì. àṣìwà báwo lẹ ṣe fẹ́ ká dàgbà. Mr. Tọwọ́bọ̀ ọba because èmi ò tí rí yẹn bọ̀ èmi ti wo profile àwọn wọ́n sábà wọ́n ok tẹ́bá wọn ká tún máa travel lọ́la ṣáà lè fi torí obìnrin kẹ́ máa travel lọ́la nǹkan tá a fẹ́ lọ ṣe. no torí tí wọn náà mo ti fẹ́ lọ sí Èkó because tí bá wà níbi ó máa dàbí òjòrò fún àríkẹ́ yìí àríkẹ́ súnmọ́ mi nìyẹn. bọ̀ èyí tó ọba èyí tó wá sọ fún òun gbé lábẹ́òkúta yẹn ṣe bó mọ̀ pé ẹ máa wá sábẹ́òkúta tẹ́ bá ṣe kí ló dé tí kò ṣe wá kò tètè achieve yín lábẹ́òkúta lẹ́ẹ̀kan náà. orí mi rí àwòmọ́ra ríṣẹ́ mi ò mọ́ rí wọn mọ̀ pé máa gbé wọn gan wọlé lẹ́nu. Àríkẹ́ lọ bá kọ́kọ́ gbé wọlé. ibo la Àríkẹ́ yẹn gbé. èmi ti ẹ̀ wá ọmọ Àríkẹ́ ló gbábẹ́kúta tàbí ta ló gbábẹ́kúta ni. Àríkẹ́ ló ń gbé Ìbàdàn.
Ta ló ń gbé Ìbàdàn bàbẹ́kúta? láti fẹ́ gbé. Ìfẹ́ Olúwa ló ń gbábẹ́kúta. Ìfẹ́ Olúwa ti jẹ́ lọ nìyẹn. Nǹkan tó mi kú fẹ́ sọ nìyẹn. dádì ẹ má ṣe bẹ́ẹ̀ ọkàn mi ti ń bá Àríkẹ́ lọ dádì ẹ fẹ́ Àríkẹ́. Ok. lẹ́nu mi wọ́n tún kọ́lé wọn lọ. Nǹkan tèmi sọ ni wípé kò dá káwọn méjì rìn papọ̀ lẹ́ẹ̀kan náà sẹ́. Ẹ jẹ́ kíkọ wá láàárọ̀ kíkọ wá lálẹ́. Ọ̀nà jì wọ́n sáré bó ń wà nílùú kan sáré pé gbogbo wa wà lábẹ́òkúta ẹ̀sìn wọ́n lè rìn lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ tó wà nìbàdàn kí yẹn tètè wá láàárọ̀. Ẹ jọ ẹ bá mọ ọmọ ẹlẹ wá. Ẹ bá wá jà. Mọ ọba mo fẹ́ béèrè question kan. Ṣé ẹ máa mú wọn àbẹ́ẹ̀ ni mú wọn sà? No, mi ò tí ì do anybody wọn lọ́la. Because èmi fẹ́ ọlọ́mọ ẹ̀ka nǹkan bíi ti Mohbad mi máa dúró títí wọ́n máa fi ṣe tán. Nǹkan bí Mohbad báwo kí ló wá dé gbà. Mo mọ kan tí mo ń jà tẹ́mi àtọ́ bá lọ tẹ́mi nìkan padà wá. Ìyá bí kẹ́ máa dì mí lọ́rùn mu. Kò sí nǹkan kan tó jọ. Àwọn méjì wọn á lé wọn bọ́ta ni kò sí nǹkan kan tó jọ ọkọ bẹ́ẹ̀. Ibi òbí tó kì í ti bá tó ti ń jà torí ọkùnrin yìí o. Ọba nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé àwọn méjì ṣòro tẹ̀dá ẹ má tẹ ẹ kò já àwọn méjì bọ́ lé kíní pé kọ́ máa kẹ má rí wọn mú. The reason why this mission ṣe bẹ́ẹ̀ ni pé Jerry. Hello. Tètè pẹ́ jẹ́yàwó for what? Ó yẹ ẹ má bínú. So kí n já wọn dànù because ẹ ti rí ìyàwó kékeré ẹ ti mọ̀ wípé ẹ̀jẹ̀ tí ń ti háyà bí. Ẹ fọmọ jòjòló. Lálẹ́ fẹ́ ẹ wá ṣé mo lè sọ bẹ́ẹ̀ anyway máa dàkẹ́. Irú àmì wo nìyẹn? Ẹ fẹ́ máa takọ àwọn ọmọ kéékèèké gbogbo ẹ̀yìn ẹlẹ́jẹ̀ gbígbóná ni mo ń fẹ́ jọ tẹ́lẹ̀ àwárí ẹlẹ́jẹ̀ tó tẹ̀ fẹ́ wá lè dànù for what? Àríkẹ́ jọ̀wọ́ mọ́tò ẹ mú o going and come o. Àríkẹ́ ti sọ tẹ́lẹ̀ wípé òun fẹ́ sanwó orí ọba pé òun fẹ́ gbé wọn tán ni so Ìfẹ́ Olúwa láti mọ̀ bóyá kò lówó gan bóyá sápá woman ni àbí sápá gẹ̀. Òun wà láwọ̀ Àríkẹ́ promise me 5,000 náà. Bẹ́ẹ̀ni yes yeah. Ajímàlánú. Ọ̀rẹ́ ti fẹ́ ọba. Owó táwọn fún bá oníbàárà. Ọba ìgbà tí lẹ́yìn ẹlẹ́sẹ̀ kò fẹ́ fún 5,000 naira. Ṣé mo pọ́ bá appreciate owó yẹn? Ṣé mo pọ́ bá wọn appreciate owó yẹn? Ìgbà tí ẹlẹ́sẹ̀ kò fẹ́ fún 5,000 naira. Mo wá ń sọ lọ́kàn mi pé kó paste account number Ọlọ́run. Èmi fẹ́ fún lówó tẹ́lẹ̀ ni mo fẹ́ fún ní 500,000 tẹ́lẹ̀. Bí gọ́mọ̀ bàbá fẹ́ fún lówó ni bóyá sọ̀rọ̀ yìí bí gọ́mọ̀. Tó tiẹ̀ sọ wípé ó fẹ́ fún mi 5,000 yẹn. Tó tiẹ̀ wá lápò. Ẹ̀rí problem tí mo ní pẹ̀lú Àríkẹ́ nísìn òun ni ọ̀rẹ́ ẹ̀yìn ká ní pé ọ̀rẹ́ ẹ̀yìn ọ̀wá ni wàláhì ó ti wọlé. Mo ti rẹ́dà tí bá ṣe relationship kí lọ sanwó orí ẹ̀ because mo máa ń like obìnrin sọ opinion ẹ̀ jáde sẹ́wọ̀n pé mi toast ẹ̀ lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ni. Hello Mr. Woman so máa fẹ́ mi. Moat God bless you jọ. Mr. Woman so máa fẹ́ mi ó ní bẹ́ẹ̀ ni kò sọ lẹ́ẹ̀mejì ó ti yóò fẹ́ wà á ti rí lójú ẹ̀ kó ti yóò fẹ́ mi tẹ́lẹ̀ sẹ́wọ̀n pé bí wọ́n sọ pé kó dìde bẹ́ẹ̀ náà ló ṣe 360. Ìsìnkú ẹ̀sẹ̀ ń ṣe tìkọ̀. Bàbá sọ fún mi pé ẹni kí yín kọ́ dà pọ́ fẹ́ràn mi fún yín. Bàbá sọ kò sẹ́ni kí lẹ̀ ṣe kí n máa pàkà nọ́mbà mi ní ẹni kí ti tán. Dà pọ́ fẹ́ràn mi fún yín. 30,400 31,258. Ó yá sáà tẹ̀ síbẹ̀ jọ. Ẹ tún pè. 30,400 31,258. Ẹ rọra pé. Prepared tèmi gan ti tán sẹ́. No worry bàbá ìsápá mọ́. 30,400 31,258. First batch. Àṣìfà iná èlò lẹ máa ń rà. Mo ra ná 10,000. Mo ra ná 100. Mo ń kí náà tẹ̀ máa lọ ọmọ amọ̀kọ létí. Ẹ̀ṣọ́ wa bẹ́ǹdì prepared ní Àṣìfà tó bẹ́ǹdì ẹ̀ náà báwo. Ẹ wo èmi kún pè sí odi tèmi kí tó èmi ti gbá ká. Ló dà kó dì mú kó mọ́ lọ́tàn ní báyìí. Mo bọ́ sí.
ọba ṣe ìyá Joshua sí bíbá yìí ni. ìyá Joshua ti miss. mo ti pè wọ́n títí ọláwọ̀n bí ọwọ́ wọn ń ṣiṣẹ́. síbè àgbáwo. ìyá Joshua ṣe wọlé látàárọ̀. mi ò rò pé tíbè gan wo fíìmù yẹn. no tíbè goes tí kò pa mí o. mo mọ̀ pé ọba anywhere tẹ bá ti rán ọ̀yàn young lady rẹ. ọba ìyá Joshua ló kápá gbogbo wọn àti single mother o àtàwọn ọmọ sísí tó. àṣìbà mo wà ń bí iṣẹ́ ọba. ok ma. ṣé o wo gbogbo fíìmù yẹn. fíìmù wo nìyẹn. ó ṣẹlẹ̀ nígbà ilé mi. kí ló ṣẹlẹ̀. ọjà náà ni àwọn tún jẹ òṣìṣẹ́ wọ́n ní wọn ló wà gbà. wọ́n ní bá máa wo YouTube wọ́n ní bá máa wo ìyá Joshua. ẹ lọ wo ní YouTube ẹ lọ wo ní YouTube. tó ti wà ní YouTube báyìí ni ọba. rárá kò tí ì lè wà ń bẹ̀ after this life la máa cut tiẹ̀. ọba ta ló ń jà. obìnrin méjì ni wọ́n fẹ́ para wọn kó tó tèmi wọ́n ti lura wọn pa wọ́n ti gbéra wọn sí. torí tiyín. ó yẹ mi gan lẹ́nu ìyá Joshua. ẹni rí nǹkan tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọ nǹkan. orí tèmi fún àmì kan fún wọn nìyí. ìyá Joshua ti wá kúrò palace ṣó tọ́ báyìí. ká ní pé ìyá Joshua wà bíbá ọ̀rọ̀ yẹn ò ní lọ bẹ́ẹ̀. ọba wọn jà torí tiyín. ó yẹ mi gan lẹ́nu o. ìkan nínú wọn sì wà ń bí báyìí o èkejì ìkan ló sì wà ń bí. ta ni wọ́n wà tí ọmọ máa pariwo. Ríkẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn Joshua òun àtọ̀rẹ́ mi jà lórí. àdókè òun àtọ̀rẹ́ wọn ti yọ pàtìrà wọn látàárọ̀. mama Àríkẹ́ mo kí yín o. kí lẹ rí lọ́bẹ̀ tẹ warú sọ́wọ́ o. ẹgbẹ́ ẹja. mo rí ọbẹ̀ lọ́wọ́ torí pé mo láìpẹ́ ọba. ẹ wá ń jà. ọmọ yẹn ò ní sùúrù ni. nǹkan tí mo láìpẹ́ tó yẹ kí nǹkan tí mo láìpẹ́ lòun wá láìpẹ́. kò ṣẹlẹ̀ rí palace èèyàn méjì jà lórí ọba kò ṣẹlẹ̀ rí. àgbákò ọba ṣọ́ ní 500 wọn lọ́wọ́. eré tẹ̀tí promise mi ní 5,000. no ìyá Joshua wọ́n ní 500 wọ́n bẹ̀rẹ̀ látòrí 5,000 wọ́n máa fi zoro mi tó kù kù. ìyáálé mi ẹ fẹ́ gbà wọ́n sí palace. ọba ti ní 500 kọ́ wọlé ọba kú ti fẹ́ lé àwọn ata gentle kọ́ wọlé jà ní palace ọba irọ́ ni mi ò gbà mo ń lọ YouTube ó di YouTube ṣé ti jù síbẹ̀. àwọn tí jù síbẹ̀ ọkùn díẹ̀. àgbákò. ẹ̀yìn tẹ lọ ju kí wo ni tó sùn. ẹ jẹ́ ká lọ sáré lọ jù sí YouTube à ń bọ̀. ok pàápàá. ìwọ tí o bá ti mọ hand ọba Solomon àti ọba Solomon Àgbáyé 1 kó wá lọ wo fíìmù yẹn fully